Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tí a ti ń sọ òtítọ́. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ èyí tí ò kí ń ṣe òtítọ́. Mo fẹ́ kẹ́ bá mi like, comment, share. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Mi àti YouTube mi àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì sí mo kàn ń try gbogbo mi sí. Mo fẹ́ lọ ra fóònù mi gan bóyá fóònù ni àmọ́. Ẹ bá wa gbóhùn sókè lórí fóònù, ẹ ṣeun. Ìyá mi ẹ kú ètò. Àjọ ń ṣètò yìí o. Àṣẹ Èdùmàrè o. Ṣé ń gbọ́ mi? Pẹ̀lú Insta. À ń gbọ́ Insta, à ń gbọ́ mi. Gbogbo àwọn ọ̀rọ̀ tí mo tiẹ̀ fẹ́ sọ àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ tí Mákindé number 1 kò ní jẹ́ fi yín yọ̀ṣọ́. Nítorí pé gbogbo àwọn owó àti tó jí kó àti tó lọ wà nù gbó ó fẹ́ farabalẹ̀ gbádùn lẹ́yìn ìgbà tó bá kúrò ní governorship ni. So kò ní tampa pẹ̀lú ọ̀rọ̀ Ìgbòho. Àdìsá. Ìyẹn ní ẹyẹ ni o, ìyẹn lẹ́ẹ̀kejì òun lọ́rọ̀ Tinubu. Ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀. Ètò ń lọ lábẹ́lẹ̀ in favour of àwọn ọmọ Yorùbá. Mo máa pè yín létà ní sọ̀kan tí mo fẹ́ sọ ń sìn máa pè yín létà àjọ. Àwọn fídíò tẹ́lẹ̀ ti delete báwo mo ṣe fẹ́ rí i. Over èèyàn 100, over èèyàn 200 mo send ẹ̀ sí lánàá. Mi ì réèyàn 200 bá mi like show mi, so mi lè máa. Àsìkò tẹ̀ ń ṣe program yẹn èmi wà lójú náà wà lẹ́nu iṣẹ́ ń gbà yẹn, so mi ò lè bá yín sọ̀rọ̀. Bóyá wọ́n lè ṣí ẹ̀kan yìí, mo ti káwọn máa ṣí ẹ̀ bóyá wọ́n lè ṣí ẹ̀kan yìí. Ẹ ṣeun gan-an. Mo gbọ́ o. Ẹ ṣeun bàbá mi. Ẹ bá wa like ètò, ẹ bá wa share fídíò yìí. Tó ti ń ṣèdí bàlàbàlà ni ẹ máa lọ ṣe. Ẹ rí TikTok wọ èèyàn kan lárí gbé sórí ẹ̀. Mi ò dẹ̀ bínú. Mi ì bínú báwo. Mo kàn fẹ́ káwọn èèyàn máa gbọ́ bó bá ṣe ń ṣẹlẹ̀ ni. Mo ní wọ́n sọ fáwọn èèyàn pé ẹ̀yin tó bá fẹ́ gbé show mi ẹ lò lọ́fẹ̀ẹ́. If you want to carry all the 3 hours video, take it. Ọ̀fẹ́ ni. Ẹ fẹ́ gé nínú ẹ̀ ọ̀fẹ́ ni. But if you use it in a negative way, if you use my video in a negative way, ogun máa pa ẹ́. Èmi fẹ́ràn mi máa pa page ẹ. But use my video. Ẹ lò ẹ gbé sórí page ẹ bá gbé rọ̀. Ẹ má wulẹ̀ fast ohun ẹ̀. Ẹ má wulẹ̀ change the colour ẹ̀. Mi ò fúnyàn copyright. Ẹ bá fi fídíò mi pa $1 million. Mi ò ń gbà ń bẹ̀. Mi ò ń gba percentage ọ̀fẹ́ ní fídíò mi. But if you use my video in a negative way, ogun fẹ́ pa ẹ́ ni. Bá gbó sókè bá mi. Ẹ̀kálẹ́ máa. Ẹ kú dédé àsìkò. Yes sir. Máa pè é padà bàbá èkìtì ẹ̀dá kùn. Àṣẹ. Yes sir. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Yes sir. Ọlọ́ọ̀bá níta lọ́jọ́ òní yóò gba orílẹ̀-èdè Yorùbá nation wa fún wa. Àṣẹ Èdùmàrè. Mo ṣe kí n ṣàdáhùn bàbá ti Sunday Igboho náà pé àbọ̀ Ọlọ́run yóò máa bá a gbé. Àṣẹ o. Ọlọ́run gbé wọn lékè gbogbo àwọn ọ̀tá wọn. Agbára Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run ẹbí tara wọn. Agbára Ọlọ́run. Àṣẹ o. Ẹ bá wa ṣàṣẹ àbí kí ló tún dé báyìí. Nítorí wípé báyẹn ni àwọn Fúlàní ọba ti fẹ́ pa wá tán o. Bẹ́ẹ̀ ni tí bá ti tán darí ọmọ gbòó ṣá. Ọmọ lọ jẹ́ pé àbáyẹn ni nítorí wípé a kàn ń gbọ́ táwọn kankan àwọn tí àti ẹ̀kẹ́ ń rí ojú wọn tẹ́lẹ̀ pé bóyá náà lágbára nílẹ̀ Yorùbá. Èsè tí bàbá ju Sunday Igboho tí wọ́n jáde fún àwọn ìran Yorùbá yìí iná làwọn rí alágbára oríṣiríṣi káàkiri ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Èmi náà lè mú Fúlàní, mo ti lọ dojúkọ Fúlàní rí, mo ti ṣe léyìí, mo lágbára báyìí, mo lè wọgbó lọ. Lórí irọ́. Lérí irọ́. Èmi ò tí ì rí orílẹ̀-èdè tí wọ́n ti máa pa àwọn ìran rẹ̀ bí wọn ò ṣe lè pa ẹran gan. Tó o sì ní agbára lọ́wọ́ tọ́wọ́ àmọ́ sọ wípé òǹdóde ìjọba kan tí agbára yẹn sì wà ní ọwọ́ rẹ̀. Tẹ́ ẹ ti mọ̀ pé eléte làwọn eléyìí. Ní gbogbo ìgbà tí bàbá jí Sunday Igboho yẹn fi lọ ká wọn mọ́lé tọ́lọ́run fi kó wọn yọ. Ó di ọdún 5 kí wọ́n tó padà wálé. Mélòó la rí nínú gbogbo. Rí kankan nínú wọn, ìsinú wọn ń da ṣàkíbóra. So ìṣe tí bàbá yìí wá padà dé, kí wọ́n tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láti gba àwọn ọ̀ràn wọn kalẹ̀. Iná làwọn rí gbogbo ilé wa sọ pé ẹ lágbára. Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lágbára, ẹnìkan ò di ẹnìkan lọ́wọ́, ẹ̀yin náà wọgbó lọ.
ká máa rí yín ẹ wọgbó lọ kẹ́ ẹ máa bá wa sọ gbogbo bọ́dàlẹ̀ Yorùbá káàkiri. bẹ́ẹ̀ ni ẹ má jánu lórí íńtánẹ́ẹ̀tì àfẹ́ jánu. kẹ́ ẹ má wulẹ̀ ra lórí íńtánẹ́ẹ̀tì pẹ́yìn náà lágbára ṣé Sunday lágbára ni tí wọ́n bá pàdé mi bí wọ́n bá pé wá wọn ò ní pé lọ. èyí táwọn fẹ́ kọ́ yẹn táwọn fẹ́ kọ́ yẹn àní kí wọ́n máa pariwo tí káwọn Fúlàní máa pariwo tí yín náà wò pé tọ̀ ẹ̀yin náà tó ti bẹ̀rẹ̀ títí ti Sunday Igboho nìkan làwọn ń sọ àwọn ọmọ Yorùbá mi náà tó ti bẹ̀rẹ̀ títí wọn o ẹ̀yin náà bẹ̀rẹ̀ tí yín náà bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ láàrin Fúlàní kankan kọ́ dárúkọ yín pé ẹ̀dá wọn dànù àgbọ̀ bẹ́ẹ̀ ẹ ti sọ pé lágbára agbára wo lẹ́ni ẹni táwọn àmọ́ tó fẹ́ gba àwọn ẹran Yorùbá kalẹ̀ yìí náà ni bàbá ti Sunday Igboho kọ́lọ́wọ́ ọba nìkan lọ́jọ́ òní kọ́ bá wa dáàbò rẹ̀ bò lágbára Ọlọ́run. tẹ́rí tí mo wá fẹ́ sọ màmá mi àwọn alágbára ilẹ̀ Yorùbá yìí kí wọ́n pera wọn lálágbára kí wọ́n lọ́rọ̀ ọmọ àta làwọn pààn lágbára kí wọ́n tẹ̀lé àwọn olóṣèlú. fẹ́ kí wọ́n fi ti àwọn bọ́dà wa yìí súrí àlùkè ni wọ́n ń pè é. súrí àti ọ̀sílárì. àti wọ́n fi kí wọ́n sí ilẹ̀ Yorùbá pátápátá wípé ọ̀rọ̀ ẹni tí ń tẹ̀ lọ́rùn àwọn olóṣèlú ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọ̀bọ tí ń tẹ̀lé ọkọ̀ ni ò tí ì jèrè lẹ́yìn ọkọ̀. bọ́ọ̀rọ̀ ẹnikẹ́ni tí bá ń tẹ̀lé olóṣèlú bọ́ọ̀rọ̀ wọn etí máa ń dìgbésí ayé wọn ni. nítorí wípé olóṣèlú tó ń lò yín yìí tẹ́yìn rò wípé wọ́n ń fún yín ní agbára àwọn náà wọ́n tó padà yí àga mọ́ yín lẹ́sẹ̀. bọ́ọ̀rọ̀ olóṣèlú ṣe rí nù. ẹ lọ gbogbo Ẹdó state bó ṣe kún gbogbo Ẹdó state náà nìyẹn àwọn táwọn olóṣèlú ti lò àwọn náà ni wọ́n máa padà yẹgi fún wọn wọ́n tiẹ̀ tó máa pa mí nínú wọn tí wọ́n pa mí nínú wọn. but why táwọn olóṣèlú tó ń ṣe bẹ́ẹ̀. olóṣèlú gómìnà ò ní agbára kankan àwọn olóṣèlú ò lágbára kankan láì sẹ́yìn àwa yìí náà là ń fún wọn ní agbára. àwa yìí tá à ń pera wa ní alágbára káàkiri gbogbo lẹ̀. irú àwọn bọ́dà wa yìí gbogbo wọn yẹn ọlọ́ọ̀bá ń gbọ́ tí wọ́n bá kóra wọn jọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tá a ní sẹ́ àfẹ́mọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ ó ti di ṣíṣe náà nìyẹn. bẹ́ẹ̀ ni tá a bá pawọ́ pọ̀ gbọ́ ẹ̀yin brothers wa tẹ́ lágbára bẹ́ẹ̀ ni tẹ́ lágbára báyẹn torí àmọ́. gbogbo ẹ̀yin brothers wa tẹ́ lágbára nílẹ̀ Yorùbá ẹ pawọ́ pọ̀ àwọn Fúlàní òṣèta lè bá gbé Obi tẹ́rẹ́ǹtẹ́ ọ̀nà tí wọ́n á gbẹ́nu sọ̀rọ̀ Mr. Giringori Obi ó bẹ́ gan lẹ̀ Yorùbá ó bẹ́ sí wa ń lẹ̀ Yorùbá gan Obi ẹ bá mi gbọ́n sókè ìṣẹ́jú méjì sá o. Hello. Yes sir. àjọ ń ṣètò ní sá o wá àpá sá. Sunday Igboho àwọn àgbàlagbà ní wọn máa kọrin kan pé àsìkò wa ní ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe ọmọ Adéyẹmọ àsìkò wa ní ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe. Ọlọ́run ló fún wa ṣe nígbà tó ń ṣe tiwọn láyé Buhari tí wọn àti ṣe tiwọn tó ti yàrá yòlù àwa faramọ́ ńgbà yẹn ni. Now ṣé network tèmi ni ò dá bí network àwọn èèyàn ni ò dá àsìkò wa ni ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe mo ti pè yín tẹ́lẹ̀ má bínú sir mistake mo fi pè yín àsìkò wa ni ọwọ́ Ọlọ́run ló fún wa ṣe Sunday ọmọ Adéyẹmọ mà ló ń lò gbà àsìkò wa ni ọwọ́ Ọlọ́run ló ọtẹ ẹ ti pè mí tẹ́lẹ̀ mi ò ẹwẹ ẹ kì í wá nọ́mbà yín
èyí tá bá ti pè yín tẹ́ bá gbé a máa pẹ́ lòmíì ni àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe ayé ilé àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe Sunday ọmọ Adéyẹmọ mà ló ń lò gbà ẹ sọ pé àsìkò wa ni ó wà Ọlọ́run ló fún wa ṣe bá wa gbóhùn sókè. Hello ma. Hello sir. Yes ma, ẹ pé tó. Àjọ ń ṣètò ní sa o. Olúwa máa fún yín ṣe o. Olúwa máa bá wa ṣe o. Àwa Yorùbá ní wọ́n ní amúkùn ẹrù ẹ̀ máa wọ̀. Wọ́n ní àtò ẹ̀kọ́ wò ìsàlẹ̀ ó ti wọ́. Òkè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀. Ó pẹ́ díẹ̀ tí mo ti kúrò lé Yorùbá yẹn bọ̀ tí ó yẹ kó yé nǹkan tí mò ń sọ. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní láàrin ọmọ Ìgbò yìí Obi. Ìgbà tẹ́ pé táìmù tán ní ti first election ẹ̀rí báwọn Yorùbá wọ́n ṣe gbárùkù tí the same thing náà ló fún expect pé ó tún máa ṣẹlẹ̀. Kò mọ̀ pé òun dẹ̀ ti ṣì because àwọn ojú àwọn Yorùbá ti là ń tì wọ́n ti lẹ́yìn ẹ̀ mọ́ because time yẹn wọ́n fi pé òun ló máa wọlé instead of Tinubu bọ́yì sí wọ́n believe pé àwọn èèyàn ìwà lẹ́yìn àwọn Yorùbá wọ́n ìwà lẹ́yìn òun nǹkan tó ṣe wá sí kíní nìyẹn gbogbo nǹkan tó wà lórí ẹ̀ nìyẹn but kò mọ̀ pé òun ti fail already. Yes, ìyẹn ọ̀tọ̀ ìkejì ṣẹ́rí ìlú tí gọ́ọ̀mẹ̀ntì bá ti lè máa control àwọn youth tí ṣe pé kí control tó ń control wọn láti fi tún ayé wọn ṣe but láti fi bà ayé wọn jẹ́ Ọlọ́run kó ṣàánú ni because ẹ wo irú àwọn ọmọ onímọ́tò àwọn ọmọ agbèrò láyé àtijọ́ àwọn agbèrò onímọ́tò tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ ọ̀dọ̀ wọn ló máa kọ́kọ́ bẹ̀rẹ̀ but now àwọn agbèrò sì wọ́n ti wà ní under state government àwọn ló ń control wọn tó bá ní wọn gbọ́dọ̀ ṣe anything nínú gáréjì kan wọn ò ní agbára láti ṣe anything because at this level ó yẹ pé wọn ti ní under àwọn state government. By now ó yẹ kó ti rí tí wọ́n ti máa ṣẹlẹ̀ wọ́n ti pa wọ́n lẹ́nu mọ́ owó wọ́n ti fi owó dí wọn lọ́wọ́ láti òkè kò sí nǹkan tó lè ṣe mọ́ àwọn ní igi lẹ́yìn ọgbà wa tẹ́lẹ̀ láyé àtijọ́ tó bá ti di pé kí tó bá lọ sọ fún wọn wọ́n kàn ní òkè o láti mile 12 ẹ̀yin bẹ̀rẹ̀ o tó bá ti tí wàhálà bá ti bẹ̀rẹ̀ wọ́n kàn sọ àwọn tí wọ́n kàn ní wọ́n ti bẹ̀rẹ̀ àwọn tèkó náà bẹ̀rẹ̀ tí mo ṣe nǹkan kan kókò ṣe máa kárí ilẹ̀ Yorùbá nìyẹn kò sí gbogbo orúkọ bẹ́ẹ̀ mọ́ àwọn governors àwọn ló ń control wọn ní agbára mọ́ so nǹkan tí àdúrà la need láti gbà because as at now kò sẹ́ni tó fẹ́ jà fún wa kí olórí di orí ẹ̀ mú ni o. ọ̀dà ẹ ṣeun bàbá wa kí olórí yes bàbá Èkìtì lẹ́yìn ẹni ni máa pè yín o wọ́n ti wà lórí kọ́ọ̀ ti pẹ́ ẹ bá wa gbóhùn sókè. máa dá fún yín láéláé ìyá mi. àṣẹ àmọ̀kan tó dé network tí yín náà ti ń crack àmọ́ tó dé o. èmi ń gbọ́ yín o ládàbí ẹ̀mí báyìí o. ó yá à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. hello. inú yà dùn balẹ̀ agbára tọ́lọ́run lágbára àwọn tó ní ilé ayé ẹ ṣe ẹ̀kọ́ àgbàlẹ̀ ìran Yorùbá ẹ sọ pé kókó bẹ́ẹ̀ náà ni pé ẹ̀yin náà fẹ́ ní kórúkọ yín wà ní ìwé ìtàn ó dẹ̀ ti wà ń bẹ̀ kò sí ọ̀dọ́ lè ṣe. ọba wa ń bẹ̀ ni pé Peter Obi òun náà ń jà fẹ́tọ̀ ẹ̀ ní ẹgbẹ́ ní sì wọ́n ti tì wọ́n pé kó jà fẹ́tọ̀ ẹ̀ ọjọ́ Nàìjíríà. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà? àwọn ọmọ ìwà fún lọ́rùn pa. ṣé ń gbọ́ mi? à ń gbọ́ yóò kàn káàkì ní ó dà pọ́dọ̀ mi ló ti ṣẹlẹ̀ ní wọn kàn ṣe à ń gbọ́ yín ẹ̀yin mi ṣe ń gbọ́ ọmọ pí. ó crack tó tọ́ ó crack. pa fóònù ẹ̀kẹ́ tuntun. fóònù ẹ̀kẹ́ tuntun. ó dà ẹ jẹ́ kí n pa fóònù yẹn kí n tuntun. ẹ jẹ́ kí n pa fóònù mi kí n tó dà pé àtọ̀dọ̀ mi ló ti ń wá because ó ń crack
àwọn èèyàn dẹ̀ fẹ́ sọ wọn fẹ́ experience feelings wọn. Ṣèyí Mákindé wo ẹ̀rín ẹ̀ ò pa mí jẹ́ kí wọ́n lo against ilẹ̀ Yorùbá bí èèyàn bá ṣẹlẹ̀ Yorùbá ó ti kàgbákò bí èèyàn bá fi lè ṣe ìran bí èèyàn bá ṣe ìran Yorùbá onítọ̀hún ó ti ṣe Elédùmarè Yorùbá Ṣèyí Mákindé jọ torí Ọlọ́run mo bẹ̀ ẹ́ ni o àwọn Fúlàní wọn ò ní kẹ́ lọ mú Gúnmi wọn ò ní kẹ́ mú Gúnmi wọn ò ní kẹ́ mú ẹ̀hún àwọn Miyetti Allah àwọn olórí lọ́hùn Sunday Igboho náà ní kẹ́ lọ arrest Sunday Igboho of all people Azal kí ni Sunday Igboho ṣe Sunday Igboho pé ìyàwó Sẹ́ríkì ní àbódó ìyàwó Sẹ́ríkì ẹ má yà képe pa yín o ẹjọ́ èèyàn ẹ bá mi download tap send tí fóònù bá ti ń ṣe fún ẹ bá mi download tap send ẹ lo promo code mi Abiola 223 app tẹ́ ń wò lórí íńtánẹ́ẹ̀tì lórí page mi ẹ máa fi send owó sí Nàìjíríà anywhere tẹ́ bá wà direct deposit ní kò ní third party tẹ́ bá ti lo Abiola 223 lákọ̀ọ́kọ́ ẹ gba bonus $10 ẹ bá send pound ẹ bá send euro ẹ bá send dollar ní owó tó bá kù kẹ́ send kó lè kẹ́ send £2 àbí $2 ẹ gba $10 Abiola 223 ní bá mi lórúkọ mi la Abiola ẹ jọ̀ọ́ ẹ patronize mi ẹ dákun ẹ ṣàánú ajé owó la fi ra irinṣẹ́ ẹ dákun ẹ ṣàánú ajé ọmọ ń bẹ nílé ẹ dákun ẹ ṣàánú ajé ẹ bá ń dá lóbi tap send o ẹ bá mi dá lóbi tap send ẹ tẹ́jú bá mi lò ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín má dùn aládàá nìkan jẹ ẹ bá mi share sáwọn contact yín kí wọ́n lò ó ẹ aṣẹ́wó ni mí gbogbo owó ni mò ń ṣẹ́ aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó gbogbo owó là ń ṣe ẹjọ́ ẹ ṣàánú ajé ẹ tẹ́lẹ̀ tí ìlò ẹ̀dùn òkú kẹrí pé rere lolúwa jẹ́ ká pa àwọn èèyàn padà. Ṣèyí Mákindé èso Ṣèyí Mákindé fẹ́ tàfọ̀njá sí wa nílé o amọ̀dágún o Ṣèyí mọ́mọ́ dàfọ̀njá Ṣèyí Mákindé má dàfọ̀njá o Ṣèyí má dàfọ̀njá mo láìkí ẹ mo dẹ̀ láìkí ẹ o Ọlọ́run ló mọ̀ Ṣèyí Mákindé má di àfọ̀njá sí wa nílé o bòsí Ṣèyí Mákindé fẹ́ dàfọ̀njá o ẹ gbà wá o Ṣèyí Mákindé má di àfọ̀njá sí wa nílé má jẹ́ ká fún ẹ lépè má jẹ́ àwọn ẹ lépè bá wa gbóhùn so ọ̀tẹ̀ àti pè ní nọ́mbà yín ò lọ o ẹ kà pé bàbá yìí ká tún wọn pè because àwọn fans mi dáadáa ni wọn. Ṣèyí Mákindé mọ́mọ́dà àfọ̀njá sí wa nílé o irọ́ o abájọ network tó lọ gbé yìí ò dáa. ok ẹ̀ka ó yẹ kó ṣe nísìn network ẹ jẹ́ kí n pa kí ni eléyìí network iPhone ló lọ mú má mú network iPhone mú network tó wà nílé ni. Ṣèyí Mákindé má dàfọ̀njá o Ṣèyí Mákindé má dàfọ̀njá sí wa ńlé o Sunday Igboho kò ṣeé pa kò ṣeé kàn lóògùn bọ́rọ̀bọ́rọ̀ ní yọ Sunday Igboho kò ṣeé pa kò ṣeé kàn lóògùn Ṣèyí Mákindé bá gbó sókè sà. Hello sà. ẹ̀yin èèyàn mi ṣó ti ń clear ẹ bá gbó sókè mo ti fi network mi sí. ẹ bá tó náà ìsinmi máa sanwó nẹ́tíwọ̀kì à ń gbọ́ yín. àsìkò tí a ti kọjá gbogbo àwọn tó ń dẹ́rù bà ara wọn tẹ́lẹ̀ náà pé kí federal government wá mú Ìgbòho yẹn mú ní nìyẹn mú ní lọ́dọ̀ kó àgọ́ bìtì gbà fún. mú ní tí wọ́n á mú Ìgbòho ó tí wọ́n kó ni wọ́n burú orí wọn burú wọn ò tí rẹ̀ tí ó bá wọn tọ́ lórí wọn yẹn kí bàbá Tinubu wá mú Ìgbòho kí bàbá wá mú ọmọ rẹ̀ sọpọ́tìbù. ibo ni bàbá ti ní àárẹ̀ sí ọmọ rẹ̀ tí wàá gbé fún kìnìún kó lọ pàjẹ́. táwọn àgbà kan bá ti ṣe bẹ́ẹ̀ nígbà kan rí àwọn náà tí wọ́n ti ń lò lákàtí pé táwọn ọmọ wọn ń pèrè fún òótọ́ ni. tó ìgbẹ́nsẹ̀ yẹn àsìkò wọn ti kọjá kán gbójú mẹ́ èyí tó wáyé mọ̀ kó fẹ́ kó lẹ́yìn ìbánu kó mọ̀ kó lọ kán fìlú lẹ̀ fún wa we don't need them.
Yes. This time around, our land is our land. Káwọn náà gbàlú wọn lọ, àníjì wọn mọ́. Tẹ́lá ní Ṣèyí Mákindé listen very careful. Tó bá tún fún ọ̀fẹ́ rí òwò ọjà lọ́wọ́ lé gbòó. Gbogbo ìlú tó wà nọ́ndà Ọ̀yọ́ state pátá lórí òwòde. So by this, need anybody wọn ẹ má pariwo àwọn Ṣèyí Mákindé ẹ jẹ́ kó pọ̀ ahead. Nǹkan wá ti kó ṣe. Kó àrẹ́sì tó lè gbowó kárí náà. Ṣèyí Mákindé wọ́n ní àrẹ́sì tó lè gbowó kárí. Go ahead. It's a craze. Dájú mi kó sọ̀rọ̀ kọ́lẹ̀ kan. It's a craze. Ogun ti dé báyìí. Nǹkan tó bá ń lọ ní ọ̀ndà kọ́lá máa kọ́lé yẹn máa ń rí. Ìgbà tí àwọn àgbò lọ sí Ọ̀yọ́, ó ní ipa tí wàhálà fi kó ẹ pègbó fúnra yín èyí nínú àgbò lọ́wọ́. Ṣùgbọ́n wọn ò lè wá sọ gbangba Ìgbòho àti Aláàfin ọmọ àti ìpàdé wọn ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ó ní ipa tí wàhálà fi kó wọn lè wá sọ gbangba wọn ní máa wá sọ̀rọ̀ gbangba fún. Ìgbòho náà pé Aláàfin kópa ní ọ̀rọ̀ ṣùgbọ́n sẹ́wọ́n rí Ọ̀yọ́ state ní ẹ̀tún wá ìdí tó fún wọ́lọ̀ state ni pé nígbà ayé western region ṣe ìpé Ọ̀yọ́ state ní central Ìbàdàn central so tọ́wọ́ ti lè conquer Ọ̀yọ́ state ẹgbàá wíwú state òkú. Iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn pé tọ́wọ́ ti lè conquer Ọ̀yọ́ state èmi ní Ògùn state ní gbogbo state tó kú ìgbàgbé wá conquer wọn. Ṣọba ṣe ń gbọ́ sọ́kìlì ẹ̀ à ń gbọ́ ní sà. Reason very focus lórí Ọ̀yọ́ state gẹ́gẹ́ nìyẹn. So ẹ má jẹ́ ká tó pé àwọn àbá kan dákẹ́ tó sọ̀rọ̀ no fún ẹ lè mú wá jáde wá sọ̀rọ̀ every day because ọ̀rọ̀ tí wọ́n làwọn èèyàn máa ń fẹ́ dì mú ṣùgbọ́n tó bá ti pẹ́ ní ìjọba bá sọ̀rọ̀ pé ó bá ní kásì òun nígbà tí wàá expose ẹ̀ ta. So tẹ́ ẹ bá gbọ́ ohun wọn kèé fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ohun bàbá òní kèé fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ohun Aláàfin kèé fún wọn sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ ohun bàbá Olúgbọ́n kèé fún wọn sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ wọ́n contact ara wọn underneath. So Fúlàní ẹ máa kékun ni àtiwárí tẹ́yìn tẹ́ ẹ bá sọ̀ra àbá Tinubu wọ́n lọ́dún mẹ́jọ wọ́n tún wá lọ 16 years táwọn ẹ̀kọ́ lọ kú. Wọ́n lọ́dún mẹ́jọ tán ó wà pẹ̀lú ọdún mẹ́rin lórí asọ́kùn Nàìjíríà orí burú ẹ ti yá wèrè ìwáwì ẹ mọ bẹ́ẹ̀ tó bọ̀ wá. Àwọn Mr. ṣẹlẹ̀ àwọn kan wà lórí péjì Yorùbá wù yìí àwọn Mr. Fàájà mo láìkì mọ̀ra àwọn tó bá wọ orí iṣẹ́ ọba ìmọ̀ láìkì tó bá fún mi ní mọ̀ra tó bá ń gbọ́ Mr. Fàájà of Nigeria Limited máa yìí ó wà lára àwọn Fàájà orí péjì Yorùbá wù yìí àwọn Fàájà Nigeria Limited wọ́n dé o. Hello. Tẹ́bá bẹni tó ń sọ̀rọ̀ bá wa kọ orúkọ wọn sí kọ́mẹ́sì ìjọba wa kí wọ́n káàbọ̀ sórí ètò Yorùbá Wuyì. Ìyá Aládìsá méjì. Èmi nìyẹn o, ìyá Àdìsá méjì, tèmi di méjì lọ́dọ̀ àwọn Àdìsá. Bóyá Àdìsá méjèèjì ló kọlà báyìí mi ò tí mọ̀. Àdìsá kejì ò kọlà, àmọ́ àgbẹ̀. Ó ti dorí kì í ẹyin lọ́mọ tí kan kọlà tí kan kọlà. Bàbá Èkìtì, Àdìsá tó kọlà. Tẹ́bá bèrè lọ́wọ́ ẹ̀ pé Àdìsá tí Bàbá Èkìtì à ń gbọ́ yín. Bàbá Èkìtì à ń gbọ́ yín sà ẹjọ́ ṣe ń gbọ́ Bàbá Èkìtì. Bàbá Èkìtì à ń gbọ́ yín sà. Oh God. Ẹ̀yin èèyàn ṣe ń gbọ́ Bàbá Èkìtì. Hello. Bàbá Èkìtì à ń gbọ́ yín. Ẹ bá wa kọ sí kọ́mẹ́ntì. Ẹ bá wa gbéṣọ, ẹ bá wa gbé ẹ bá wa láìkí ẹ ohun tó ń fa wàhálà tó pé kí ní ó ń sì Bàbá Èkìtì à ń gbọ́ yín ọ̀dọ̀ ń waste credit lọ. Ṣé ń gbọ́ mi mà? Bàbá Èkìtì tẹ́ bá ń gbọ́ mi à ń gbọ́ yín clearly à ń gbọ́ yín ẹ bá wa máa kọ́ Bàbá Èkìtì kankan náà máa wò wá báyìí. Bàbá Èkìtì à ń gbọ́ yín ẹ jọ̀ọ́ clearly tẹ̀tù ti change kọ́ bá wa power tap ẹ máa bẹ̀ wọ́n kọ́ power tap lórí TikTok àwọn tí TikTok yẹn wọ́n ṣàmà wò wá wọ́n wá power tap déédéé bọ̀ power tap déédéé. Bàbá Èkìtì à ń gbọ́ yín o à ń gbọ́ yín clearly tá bá gbọ́ yẹn máa kọ́ tiẹ̀ tá bá ń gbọ́ yẹn máa sọ̀rọ̀ yín o tá bá gbọ́ wa èyàn máa sọ̀rọ̀ yín lọ. Hello.
Abẹ́kìtì à ń gbọ́ yín sẹ́ ẹnì kankan má pè for now ẹ ní sùúrù Abẹ́kìtì à ń gbọ́ yín. Ẹ kálẹ́ o. Ẹ kú lórí àsìkò Abẹ́kìtì. Mo kí gbogbo ilé o. Ẹ kú ètò. Ilé ń kí yín o. Àní ṣàṣedànù o. Àṣẹ Èdùmàrè. Mo máa ṣe ń gbọ́ mi mà. À ń gbọ́ yín o. Mo máa ń sọ pé ìran Yorùbá ti wà ní ìkóríta ká fúnra. Torí pánsá ò fúnra pánsá fi já síná. Okay. Abẹ́kìtì ẹjọ́ má gbọ́ wa nínú ilé. Let me just call him with my private number. Abẹ́kìtì ẹjọ́ ẹ má gbọ́ wa nínú ilé Abẹ́kìtì à ń gbọ́ yín ẹ má gbọ́ wa nínú ilé ẹjọ́. Kó tó di pé mo pè wọ́n jẹ́ kí n sáré pe ẹnìkan. Àwọn náà ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀kan tí nẹ́tíwọ̀kì ò fi lọ. Ẹjọ́ ẹ má àmọ́ bí wọ́n flag show ni mi ò tẹ́ ẹ máa pariwo wọ́n flag. Ẹ bá gbọ́n sókè bàbá mi. A ṣe ìyá mi. A ṣe Èdùmàrè. Ó túbọ̀ máa dá fún yín gbogbo àdáwọlé yín. A máa yọrí sí rere. A ṣe Èdùmàrè. Iṣẹ́ tí Èdùmàrè àtàwọn alálẹ̀ gbé fún yín àjẹ ilẹ̀ òjẹ́ láṣẹ ti Èdùmàrè. A ṣe Èdùmàrè. Olóyè gbogbo ó ti jáwé olúborí yìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀dẹ̀ máa kó pẹ́pẹ́pẹ́ ni. Bẹ́ẹ̀ni. Ìgbélẹ́nu rẹ̀ kọ̀ńdọ́tọ̀ kó ṣáà máa pèrò sọ́kàn títí ẹ̀. Kò káyé. Bẹ́ẹ̀ni. Kẹrin lọ́rọ̀ Peter Obi ń títí ẹ̀. Ẹ̀tọ́ ẹ̀ ló ń jà fún Yorùbá òkè. Àṣọ ọmọ Nàìjíríà kan ìpínlẹ̀ wọn. Àǹdájọ́ tó. Ẹ bá sọ̀rọ̀ tí yín lọ lórí kìíní. Ọjọ́ tó bá tẹ̀ gbà fún ọjọ́ ẹni Nàìjíríà máa pín kò sọ̀rọ̀ ló ti tiẹ̀. Àwọn Ìgbò máa fún lọ́rùn pa títí ẹ̀ nìyẹn. Lórí Mákindé. Ẹ bá sọ̀rọ̀ tí yín lọ lórí fóònù lórí show. Lórí Mákindé. Ọlọ́run ní jẹ́ kóun jẹ́ ìwọ̀n títí ẹ̀. Ìkọ̀wéjọ́ bò kò ní ìdíwọ́ òun kọ̀ fẹ́ á sì lóní. Bẹ̀rẹ̀ ilé tó dẹ̀ ń ṣe tó ń dalẹ̀. Ẹni bá dẹ̀ dalẹ̀ dẹ̀rẹ̀ ó di dandan ilẹ̀ máa mú. Mo ṣe yí Mákindé ò lè sọ pé òun kò mọ̀ pa pé wọ́n wá àtàkì ilé olóyè ńgbà yẹn kò lè búra ẹ̀. Ẹgẹ́ ní sìn bẹ́ẹ̀ kọ́ máa ṣe lọ. Oòrùn tó wà lókè yìí sìn ó ti ta àti pé ó ti ta aṣọ gbẹ. Àsìkò náà ni a tó dé. By that time bóyá máa sọ pé òun máa bẹ gbogbo Ọ̀yọ́ state náà àbó máa bẹ Yorùbá ká máa wò ó. Ẹni tó Akérèlé òun là ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó o bá ṣe dáadáa bá máa sọ nìyẹn. Bẹ̀tẹ̀ ẹni tó lọ́n gbéṣẹ́ fún ó yàtọ̀ sẹ́ni tó ń wáṣẹ́ ó yàtọ̀. Gẹ́gẹ́ bí sìn bẹ̀tẹ̀ àdúrà wá gbà. Olóyè nígbà tó sọ pé Mayetti Allah àbí kí ló pè yẹn pé ó kọ petition. Mayetti Allah adékọ́lọ́ gbé Sunday Igboho petition àwọ̀ta petition ẹ̀mí máa fẹ́ bọ́. Ọ̀dà ló lè gbége léra wọ́n ti gbé àwọn tó ní wọn ti bàjẹ́ wọ́n gbà kẹ́ni yẹn ó ń dà wọ́n lórí irú Yorùbá wuyì kẹ́ni nǹkan ìgbà tó lọ sí gàngàn yẹn tó lọ sí gàngàn kẹ́ni sẹ́ríkì gàngàn náà tó yẹ kó wò dáadáa lọ́jọ́ yẹn ó yàgbẹ́ sára. Tó yẹ kó wò dáadáa ó máa yàgbẹ́ sára bíkọ́ jìnnìjìnnì yẹn kẹ́kọ̀ọ́ nǹkan tó sọ wọ́n lọ sọ́kọ́ orí tó fọ́ ni ó ní Sunday Igboho tí n bá gbọ́ ìlú àbà mi ẹ̀rù yẹn ló bá òun ṣe dúró náà tó ń sá lọ sí Ìlọrin. Ẹni tó ní nílẹ̀ Yorùbá kò sí nọ́mbà wọn ẹgbẹ́ fún Ìgbòho ni Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ Elédùmarè ló ní orí bẹ́ẹ̀ alálẹ̀ ló ní orí bẹ́ẹ̀ ní kíkọ̀ bínú wọn máa bínú kú ni àwògo odò ọ̀nà wà nìbàdàn ọ̀fẹ́ ni kó lọ síbẹ̀ kó lọ mọ̀ ọ́wẹ̀ kó lọ wẹ̀ bẹ́ẹ̀ òkú wà lẹ́kọ̀ọ́ fún alẹ́ Yorùbá ó ní ìdájí straight anybody tó bá ti sú ẹ lọ síbẹ̀ ọkọ̀ wá bí ara ìsìn kan kọ́kọ́ jọ́ mi yá mo lè bẹ bàbá mo lè bẹ bẹ́ẹ̀ lọmọdé ń bẹ ó lọ nìyẹn ẹran gbọ́n lọ àwọn lọ nísìnyí tí táwọn tọ̀yọ́ èmi kàn máa ń láìkì yín diplomacy yín Ọlọ́run ó ṣú ọ̀gàn máa ń gbádùn yín that's why lèmi ṣe sọ̀rọ̀ lórí Ọ̀yọ́ yẹn gẹ́gẹ́ nísìnyí mo láìkì yín bẹ́ẹ̀ tẹ́ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́rọ̀ Yorùbá ibẹ̀ náà ló ti ń wá àwọn ẹ̀ta bá fẹ́ ṣàbòsí tá a bá fẹ́ tọ́ra wa lókù
ọ̀rẹ́ tá a bá fẹ́ ṣàbòsí tá a bá fẹ́ tanra wa lókù bẹ̀tẹ̀ ní bá parọ́ alálẹ̀ rí àwọn alálẹ̀ rí ẹ máa bẹ́ tó lọ kí bàbá Èkìtì kọ́ wá bá a fà á já. bàbá Èkìtì fẹ́ fà á já ó jà ń pè mí ní gbogbo fóònù mi ní gbogbo náà mi náà. mo dúpẹ́ o ẹ máa bẹ́ tó lọ yá mi. à ń bá bàbá Èkìtì ṣàfẹ́ fà á já ní ọ̀rọ̀ bàbá Èkìtì ti sú mi bàbá Èkìtì ṣe máa sọ̀rọ̀ tẹ́tà gbọ́ wa ẹ̀yin ṣe máa sọ̀rọ̀ tẹ́fẹ́ sọ ẹ máa sọ̀rọ̀ ti àwa ń gbọ́ yín loud and clear Mr. Giringori of Anambra State ta ló gbẹnu ẹ sọ̀rọ̀ Giringori of Anambra State ẹ bá wa gbọ́n sókè. Adara fún yín ìyá Aládìsá. Àṣẹ Èdùmàrè. Mo kí gbogbo àwa ojúlówó ọmọ Yorùbá. Àwa náà kì í bá wa kí Bàbá Èkìtì. Ní ìkóríta tá a dé yìí, ó ti di ìkóríta ọ̀tá tá a bá ti rí ìbáàjọ́mọ ọkọ, ìbáàjọ́mọ àlè, ìbáàjẹ́ táwọn àwọn tí bàbá wa gbà sílé. Ká tètè máa pariwo lé wọn lórí èyí tá a bá lè san eyín mọ́ ká san eyín mọ́ èyí tá a bá lè fọ aláṣọ ya ní hòhò ká fọ aláṣọ ya èyí tó bá jẹ́ pé láwùjọ la ti pàdé ẹ̀ ká lẹ̀kọ̀ mọ́ kí àrọ́mú kó wà nínú ìtàn pé àrọ́mọdọ́mọ wa ó lẹ̀kọ̀ mẹ́ni báyìí rí ẹ jẹ́ kí n fi èèyàn pèsè sáǹpù mà nígbà June 12 ohun tí àwọn tó pera wọn lálágbára lẹ́ni tí wọn ò lè sọ tí àwa wà ń bẹ̀ tó ṣojú wa Senator Anthony Adefuye. Ṣé gbọ́ mi mà? À ń gbọ́ yín. He go against the mandate of Abiola. Nígbà tó ń kó Abiola, mo wà lára àwọn tó fà láṣọ ya ní public. Láti gbàṣẹ tó fà láṣọ ya ní public yẹn, mi rò pé ó di ipò kan tó níláárí nílẹ̀ Yorùbá mọ́. Torí ìṣẹ̀dálẹ̀ Yorùbá ló ṣẹ̀. Ṣé rí mà? Ẹ má já blame Gumi. Ẹ má já blame Obi. Àwọn èèyàn wa tó ń fà wọ́n wọlé ní kẹjá ká gbógun tì. Tó bá jẹ́ pé lóòótọ́ la rẹ́dí láti gba ilẹ̀ wa. Okay. Mama mi, it is not possible ma. Kí President Bola Ahmed Tinubu fẹ́ wá sí Èkìtì lénìí as the president of Nigeria. Ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ máa sọ fún ni gómìnà pé I'm coming to your state. Okay. Ẹni tí ò tún lórúkọ tó bàbá Tinubu ṣùgbọ́n tó náà ti ní orúkọ díẹ̀ tó jẹ́ pé ìlú mọ̀ká ni tó popular. Kí Sunday Igboho fẹ́ lọ sẹ́kìtì. You must first of all call the governor. So wíwá tí Gumi wá sí Ọ̀yọ́ state Ṣèyí Mákindé ò lè sọ pé òun ò mọ̀ nípa ẹ̀. Tọ́ ó get started báyìí. Ó ti get started. Ẹ máa gbọ́ mi máa o. Màá ṣàlàyé ọ̀rọ̀ kan mi ò fẹ́ pẹ́ lórí ètò. Torí tí bá ti gẹ̀gùn ọ̀rọ̀ àwọn òyìnbó burúkú yà máa wá mi dẹ̀fẹ́ sọ òyìnbó lálẹ́ yìí. Alẹ́ ti wà lọ́dọ̀ wa. Bàbá Èkìtì báyìí ẹ̀ ní sọ òyìnbó ń bo ẹ̀ ní sọ òyìnbó lórí péjì ẹ má sọ òyìnbó kiri. Go ahead. Tinubu bá bí mi gan máa sọ sórí di English lórí ètò Yorùbá Wuyì. A máa sọ Yorùbá Wuyì di English Wuyì. Ẹja kọ́kọ́ fọpẹ́ fọ́lọ́run. Mo gbọ́ tí bàbá kọ̀ọ̀kan ẹ̀ka pé July 4, 2021 lọ́lọ́run ti fún ìran Yorùbá lómìnira. Bẹ́ẹ̀ni. July 4, 2021 yẹn kí Ṣèyí Mákindé wá jáde síta kó wò mọ̀ nípa ẹ̀. Mo ti ṣe prógámù fún lẹ́nìí tí àwọn ti tẹ̀ ń tẹ́tì mi pa wọ́n ń bọ̀ lẹ́kìtì wá gbé mi. Mo ti sọ fún wọn tẹ́lẹ̀ pé ẹni máa kú lè mi tó pàdé ẹni máa pa. Ṣé ẹ gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Bí Ṣèyí Mákindé kó wá sọ fún ọmọ Yorùbá pé òun ò mọ̀ nípa ẹ̀. A rí lára àwọn security tó kó wá tó ní nígbà táwọn wọṣọ tó ń yà sílé Sunday Igboho làwọn ṣe mọ̀ pé ilé ọmọkùnrin náà ń lọ. Tó ti gba fóònù nàbà lọ́wọ́ wọn. It's not possible ma kó fẹ́ ṣe orú operation yẹn ní state kí gómìnà má mọ̀ sí. And that time ma Ṣèyí Mákindé ń wá ojú rere Buhari. Ẹ rí pé kò sọ anything. Àwọn èèyàn náà sọ pé kò possible. Bí Sunday Igboho ṣe ń rìn yìí táwọn èèyàn ya tẹ̀lé lẹ́yìn pọ́blẹ́mù ni Ìbàdàn yẹn la máa lọ ka mọ́. Lára ibi tó ti mú àwọn tó lọ ṣiṣẹ́ yẹn mà. Àwa lóòótọ́ àkàwé but I went to the University of Tailoring. We know how to investigate.
ṣé gbọ́ mi mà. à ń gbọ́ yín ẹgbẹ́. ẹ má fi mi ṣe yẹ̀yẹ́. náà mà ẹ má gbọ́ mi mà. mi mà bóyá ti rí lẹ́tà táwọn nǹkan tíṣẹ̀ táwọn mèye tí àlákọ. ètò ìran ni mo ń ṣe wọ́n ní kí wọ́n lọ gbé Sunday Igboho. tí Ṣèyí Mákindé dé àpúrúfù ẹ̀. màmá mi ní ìgbà tán dá Àmọ̀tẹ́kùn lẹ̀ Ṣèyí Mákindé fi Gani jẹ kọ̀mándà Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́. Wọ́n dẹ̀ ti lose over 300 Àmọ̀tẹ́kùn according to Ṣèyí Mákindé. Sunday Igboho wá dé wá fẹ́ gba glory torí tẹ́ bá gbọ́ àlàyé tí àwọn dìdìrìndínlóbó àwọn òpònú tó jẹ́ pé etí ló ń gba fìlà dúró létí lórí wọn tó ń sọ pé Sunday Igboho fẹ́ gba glory ó fẹ́ gba glory wọn ó fẹ́ gba glory wọn. Ṣèyí Mákindé ò wá fẹ́ kí àṣírí òun ó tú pẹ̀lú owó security force tó ń gbà látọwọ́ federal government tí Sunday Igboho dẹ̀ ní tiṣẹ́ táwọn èèyàn dẹ̀ ẹ́ ní ẹ̀ èrè ni tó fi gbógun ti Sunday Igboho nìyẹn o. Ṣé gómìnà ó ní ọwọ́ Gani inú Gani wọ̀ ṣe ẹ máa rí pé wọ́n sọ pé Àmọ̀tẹ́kùn is there Àmọ̀tẹ́kùn is there. Who is the commander of Àmọ̀tẹ́kùn in Ọ̀yọ́ state is Mrs. Ààrẹ Ganiyatu Adamu di ààrẹ Aríkúyẹrí ààrẹ jọ̀lọ́ tó sáré ju rélùwé lọ. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín ọ̀rọ̀ yín ṣọ́ọ̀kì mi ni. So this is time for us to challenge Ṣèyí Mákindé. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 1st 2021 tí ò bá mọ̀ bẹ́ẹ̀ kó lọ sí Òkè Ìbàdàn kó lọ búra kárí mẹ́. You know everything about it. Ṣé gbọ́ mi? Èrè ìdí tí ò fi fẹ́ kí Sunday Igboho dìde káṣírí wọn tú nìyẹn. Anema ṣe rí nígbà míì tẹ́nìyàn bá dákẹ́ mà ó máa ń gba ojú bí lẹ́nu ṣe Aláàfin tó wà mẹ́ ṣó ti pọ́dún kan ṣá. mi ìṣẹ̀wọ̀n ìgbà tí wọ́n débẹ̀ kò tí pọ̀dún wá tó wá pọ́dún wọn ti ṣe kíní ọdún kan. Gani ti gbá máa yẹ bí ẹni máa kú Ọ̀ní Aláàfin Ọ̀yọ́. Ó gbá wọn létí. Gbé a ní jìbìtì. Ayé máa ń gbọ́ lèmi máa sọ síta. Ó ti gbá máa yẹn nígbà tí wàhálà yẹn tẹ́lẹ̀. Ṣé ẹ rí lẹ́tà tí Aláàfin kọ? Kì í ṣe kó ṣàdédé kọ lẹ́tà yẹn nìkan èlóhùn pé Ààrẹ Ọ̀nà Kakanfò ó ti sọ tẹ́lẹ̀ pé Aláàfin ló lè ṣí ogun fún ẹ. Gbàyẹ kò sí ọ̀rọ̀ àpúrúbà pé à ń dúró de àpúrúbà. Aláàfin ló lè ṣí ogun. Aláàfin dẹ̀ ti wá sọ fún Gani kó ṣe kankan sí i tí bàbá yẹn dẹ̀ fi òbítíbitì owó tẹ́ǹdì. Ẹ̀yin tẹ́lá Aláàfin ò fẹ́ràn ilẹ̀ Yorùbá ṣe ń gbọ́. Gani ò sẹ́ni tí tábà ní ẹni tó ṣàlẹ́jà Aláàfin mo jẹ́ kan nínú àwọn tí mi bá jẹ́ number 1 máa jẹ́ number 2. Àṣírí ọ̀rẹ́ mi sọ fún yìí Gani ti gba owó lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ pé gbà láti ṣiṣẹ́. Gani ò wá ṣe anything. Ṣé ẹ rí nígbà tí àwọn Májàsọ́lá ọmọ tí ò ní kú kékeré tó bá lo 250 tán ẹ̀yin tẹ́ fẹ́ pa ẹ̀rí pa tó bá lo 250 tán. Nígbà tí bàbá yẹn wá rí pé Májàsọ́lá lọ sínú gbogbo tó ń rí kó àwọn èèyàn wọ̀nyẹn wálé ó wá ń pè pé Májàsọ́lá ò ní pìkì kọ́ lòun. Bàbá yẹn wá ń bẹ̀ kọ́ kí ni àwọn oníbàbá mi lẹ jẹ́. Aláàfin pé Májàsọ́lá. Bẹ́ẹ̀ ni ẹ wá di ẹ̀ dáadáa. Lẹ́sìn náà fi gé èmi lẹ́nu ní kékeré. Wọ́n lo àǹkárá fún yín. Wọ́n lò ó. Bàbá Èkìtì ti fà á dáadáa hàn, ó wẹ̀ Èkìtì ẹ̀gún ọ̀sán. Ó wá pe Májàsọ́lá pé òun rò pé òun gbé kọ́ òun lòun ni. Nǹkan báyìí not know pé ńgbà tí à ń lọ sí ọ̀dọ̀ Aláàfin níjọ́ àná ọ̀rọ̀ tí Ààrẹ Òfòóyìn ti sọ Ààrẹ Ọ̀nà Kakanfò yín tó ti sọ fún Aláàfin àtìlé lórí pé òun ò mọ̀ ní kà ìyẹn ní bàbá mi lẹ jẹ́ òun ò lè bá yín jà ní kí kán ṣàmá ti àpé kò sọ́ba tó máa wà tán máa jíyàn gbélé ìkúlẹ̀ náà tínú ẹ̀ máa dùn. Bàbá yẹn wá ní kí Májàsọ́lá kó sẹ́ẹ̀dì àkáǹtì kó ń bá owó epo tí mọ́tò tó ń kó kiri Aláàfin tún fún sí Májàsọ́lá lọ́wọ́. Bàbá mi Aláàfin o. Ẹni tá a gbé òbítíbitì owó fún gan kò wọgbó
ìwọ tó gbowó ló wá wọgbó jẹ́ kí n fún ẹ lówó epo Májàsọ́lá kọ́kọ́ sẹ́ẹ̀dì àkáǹtì yẹn ó tún pè padà pé Ìgbòho ṣó ń bínú sí mi ni pé mi ò bínú dáàdi àkábèbí mú tí mo ní kó sẹ́ẹ̀dì ò sẹ́ẹ̀dì ẹ̀ ṣé gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. So the conjunction and the symbolically of Ṣèyí Mákindé and Gani ló jẹ́ kí àwọn tíṣà wa ṣì wà nínú igbó. Inú Ṣèyí Mákindé dùn sí o bí àwọn yẹn ṣe wà nínú igbó. Ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ nígbà ayé Buhari state tí àwọn Boko Haram bá ti operate gbàmù bílíọ̀nù máa dàlù wọ́n bẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ mọ̀ pé ó gbà nígbà ayé Buhari? Ó tún fẹ́ fi àwọn ilé náà gba owó ni. Àná ó tún fẹ́ wọ́n tún lè rí ẹ. Ṣé ẹ mọ̀ pé olóhùn fẹ́ di pírẹsidẹ́ǹtì? Ó fẹ́ fi ẹ̀mí àwọn yẹn wá ojú rere àwọn Fúlàní. Màmá mi ẹgbẹ́ àjọ wò ó. Kí ọmọ Yorùbá wà ní Kánò Sókótó kan pé ó ṣe nǹkan kan ń bẹ̀. Kó lóun ò ṣe é tí ẹ̀rí dẹ̀ wà kó wá competition kó lọ mú bá gómìnà ṣé wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ sà tó bá wọnú gọ́ọ̀mẹ̀ntì house kò ní padà jáde. Bẹ́ẹ̀ni. Kò ní padà jáde kó jẹ́ Yorùbá yẹn. But Ṣèyí Mákindé sọ fún wa pé in the constitution of Nigeria ó lè rìn bó ṣe wù ẹ́ ó lè gbé bó ṣe wù ẹ́ ṣé igbó rìsáàbù yẹn ṣé wọ́n fún àwa ọmọ onílùú nìkan lórí ọ̀fẹ́ láti rìn nínú ẹ̀. Yorùbá ò lè wọnú ẹ̀. The answer is no. So Ṣèyí Mákindé mọ ohun tó ń ṣe. Ṣàgbọ́n mi ó mọ ohun tó ń ṣe in conjunction with Gani Adams. Ṣẹ́ni ní ìlú tí wọ́n bá ti gbọ́ ọmọ àlè láàyè àbí àjòjì láti máa control ó léwu o. And mo ti sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ lénìí in the history of Ọ̀yọ́ state níjọ́ tó ti yan gómìnà this is the worst governor tó yàn. Àjùmọ̀bí bẹ́ẹ̀ Àjùmọ̀bí ṣe gbóná tó bá bá ọmọ Ọ̀yọ́ state jà bọ́mọ Ọ̀yọ́ yẹn bá jẹ̀bi ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ ló máa wà. Àjùmọ̀bí. Ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ yẹn ló máa wà kò sí ó ṣe fún bọ́dà mi ó ṣe fún bọ́dà mi Ayéfẹ́lẹ́ o. Ẹ̀yìn ọmọ Ọ̀yọ́ yẹn ló máa wà. But eléyìí tá a bá wá díẹ̀ dáadáa kó má lọ jẹ́ pé wọ́n gba ara àwọn àlejò táwọn bàbá wa ń gbà káàkiri ń gbà ẹ́ lọ́hùn ní bàbá Mákindé gbà tira tá a dọ̀tẹ̀ pé Olúwa ti ṣe yìí ẹja gbà mọ́ra. Olúwa ti ṣe ẹja gbà mọ́ra ló ń dórúkọ bàbá because there is no symbol of the blood of Yorùbá nínú ara Ṣèyí Mákindé. Ẹ wo kò sọ rere nípa Tinubu rí. Anna Gani Adams màmá mi ẹ máa gbọ́ tí mo fi lọ pé ẹ mọ́ blame Obi ẹ mọ́ blame Gumi 2023 Gani Adams declare fún gbogbo àwọn dìdìrín OPC ẹgbẹ́kẹ́gbẹ́ the ọ̀dàlẹ̀ People's Congress pé Obi ní ká ẹ ṣiṣẹ́ fún. Ọ̀dàlẹ̀ People's Congress àwọn wo náà tún jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni OPC ni OPC ọ̀dàlẹ̀ People's Congress Adáre lórí ètò Yorùbáwùyí Adáre o à ń gbọ́ yín o. He declare pé Obi ní ká ẹ ṣiṣẹ́ fún. Kò rí nǹkan rere tó wà tó dáa láti ṣe fún ìran Yorùbá. Ó ń fi Yorùbá mẹ́kẹ̀ owó ní. Ṣé òun àti Ṣèyí Mákindé máa ṣe commander of Àmọ̀tẹ́kùn? Òun fi sọ pé Àmọ̀tẹ́kùn wà bẹ́ẹ̀ kí Sunday Igboho lọ́jọ́ yẹn Àmọ̀tẹ́kùn. Ṣé ẹ gbọ́ mi? Because they wọn fẹ́ kí ìran Yorùbá ó bọ́. Ọlọ́run ló ń tú àṣírí wọn. Ọmọ àlè ṣe pọ̀ nílẹ̀ Yorùbá. Tí ó sì máa jáde síta tá a máa rí. Òun ni mo fi sọ wípé ibi tá a bá ti lórí ọ̀fẹ́ àti lẹ̀kọ̀ fún wọn ká lẹ̀kọ̀ fún wọn. Ibi tá a bá ti lórí ọ̀fẹ́ àti tù wọ́n sí òwò ká tù wọ́n sí òwò. Ṣé ẹ gbọ́ mi mà? Bàbá Èkìtì. Tí wọ́n bá bí Ṣèyí Mákindé dáa ṣùgbọ́n lóò mọ léwo ni kó lọ sí Súkà. Àná ẹ má jẹ iṣẹ́ rí ẹja fọkànbalẹ̀ kò síbi tí state ti ń lágbára ju federal lọ. Inú igbó rìsáàbù ti Sunday Igboho lọ. Wọ́n pe àwọn kan ní FID federal government ló ní wọn leading by ASP Ọ̀jẹ̀gòkè Amos Adégòkè. Amos Adégòkè sà. Yes. Tó jẹ́ pé láti rọ federal government ni. So Sunday Igboho owó ọbẹ̀ yẹ àwọn army ṣé state ló control army? No. Ṣèyí Mákindé ń gbó bí ajá ni. Torí ó mọ̀ pé àṣírí òun ti ń tú.
ẹni tó dẹ̀ ń bá kẹ̀lẹ́ yìí tó sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wọn ní bí ìmọ̀ bóyá ẹ ti rí fídíò yẹn tọmọ yẹn ní pé wọn ò lólùmọ̀ràn gidi ó ní ọkọta lòun ti lọ sí skul ó lóun lè sọ iye àwọn ọ̀rẹ́ òun tí àwọn Gani Adams tó fi fake bullet pa lọ́kọ́ta kò parọ́. mi ò rí fídíò náà. máa tẹ̀lé sí yín máa tẹ̀lé sí yín máa tẹ̀lé sí yín ìyá mi tí máa sọ tó ti máa tẹ̀lé sí yín pé àṣeélẹ̀ làbọ̀ abámo ti sọ fún wọn lẹ́nu pé Sunday Igboho kọ́ ni problem wọn glory ti Sunday Igboho gbà wọn ló yẹ kó gbà á ṣé ọmọ Yorùbá tẹ̀ fi fake bullet pa káàkiri ṣé bàbá fẹ́ fi Fáṣẹ̀hùn tẹ̀ yín ní ọwọ́ ìṣẹ́yìn tẹ́ gba ọ́fíìsì lọ́wọ́ ẹ̀ ṣé o lè ṣe fún ìran Yorùbá màmá mi sọ tí àjòjì bá wọlé sí ìlú kan tí ò bá lọ́wọ́ kábíyèsí inú á lọ́wọ́ ìjòyè inú ṣẹgbọ́n mi mà. Yorùbá ò jẹ́ kí n gbàgbé ọ̀rọ̀. bẹ́ẹ̀ ni tí ò bá lọ́wọ́ kábíyèsí inú á lọ́wọ́ ìjòyè gómìnà òkàndédé lè wọlé kó má lọ́wọ́ Ṣèyí Mákindé inú àná ìfìṣàlẹ̀ Ṣèyí Mákindé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 4, 2021 tí ò bá lọ́wọ́ sí ni kó jáde síta kó wá búra fún ìrànlọ́wọ́. Allegedly àmọ́ bóyá ó lọ́wọ́ sí. ẹ gbàgbé allegedly kọ́ wá arrest me he know about it. Ṣèyí Mákindé know about it. kí ni Sunday Igboho ṣe gangan tó jẹ́ tí ò dáa. ṣé rí àtàwọn tó jáde síta Ṣèyí Mákindé àti Gani Adams wọ́n ṣiṣẹ́ papọ̀ ni wọ́n dẹ̀ rí pé Sunday mo fẹ́ bọ́ ìkòkò ọbẹ̀ understand ìyẹ́kùn lẹ́tà sáwọn gómìnà owó ló ń bèrè bẹ́ẹ̀ ká kọ́kọ́ máa fi strategize ká tó bẹ̀rẹ̀ ogun jíjà owó ni Ṣèyí Mákindé dà mọ̀ pé tí problem bá ṣẹlẹ̀ ní state òun federal government máa ya owó wọlé kẹ́ lọ fi secure á ya owó wọlé kẹ́ lọ fi secure so ohun tó ń torí ẹ̀ tó fi ń mèkì owó. wà ó kòkò yẹn ní Sunday Igboho fẹ́ fọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn. ẹ máa gbọ́ mi mà ẹ máa gbọ́ mi mà. à ń gbọ́ yín sà. tí EFCC bá mú àwọn gómìnà federal allocation nìkan náà máa ń pé bẹ́ẹ̀ ṣe náà rèé lẹ́ni tí àbọ̀ security vote bó ṣe wù wọ́n náà ṣe náà ṣẹ́gbọ́n mà. à ń gbọ́ yín sà. Ìbàdàn nìkan Ọ̀yọ́ state nìkan security vote wọ́n lọ sí bí 6 billion. lọ́dún. every month. lóṣù. ẹ bá wa tẹ́tọ́ pọ̀pù lórí iṣẹ́ ẹ bá wa ṣe fídíò yìí lórí ètò Yorùbáwùyí yìí a máa fà á já ẹ fà á nìṣó Abẹ́kìtì orí ètò Yorùbáwùyí ilẹ̀ wa ẹ fà á nìṣó. à ń gbọ́ yín sà. 6 billion. yé gbèsè dé. oríire lókun gọọmenti tó ti mú wọn yẹn ó léye security force tó ń wọlé bẹ̀ lọ́dún ìsọfún over 19 billion naira. ká má wàá sọ pé iye tí state gbà ní oṣù ìgò tó 6 billion tó bá ní dùgbẹ́ lọ tí ò bá ní jù state mi tó kéré mi báyìí mo bẹ yẹ tá à ń gbà mẹ́nà ní Èkìtì wa mi báyìí. 6 billion lóṣù. owó yẹ constitution Nàìjíríà fún gómìnà láyè láti ná ìbámára ní tèpó fún ọlọ́pàá o kó kàn lọ CP ìwọ gba 30 billion yìí ìwọ gba 30 million yìí. mọ́tò tó wà ń bẹ̀ mọ́tò kan ló tẹ́lẹ̀ kan lọ kùn lọ́dà kan gbé lọ sílé panel kò sí òfin kan tó máa bí léèrè pé bó ṣe ná owó security. àṣírí ti tú Ògúndé o. Sunday Igboho dẹ̀ dé ó lóun ò nídìí owó ẹ̀mí àwọn ọmọ Yorùbá tó ń sọ mí ó tó ní un lára. wọ́n wá wò pé ìwọ ọ̀nà àtijọ́ wa ló wà fẹ́ dì í. ó fẹ́ fọ́kòkò ọbẹ̀. network Abẹ́kìtì ó ti get started network Abẹ́kìtì. Igboho fi dọ̀tá wọn nìyẹn. Hello. Hello, à ń gbọ́ yín sà. Mo ní tí Májàsọ́lá fi di ọ̀tá wọn nìyẹn torí pé bẹ́ẹ̀ kọ̀ọ̀kọ̀ ọbẹ̀ wọn. Ṣẹ́gbọ́n mi, mo láyọ̀ láti sọ fún yín mà á ti lọ́kọ̀tà wọn commissioner of police kọ̀ọ̀kan ní other state tán embrace ẹ̀ pé Sunday Igboho fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni. Ó fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni pé tó bá succeed ó máa wà lórúkọ wọn pé gbàtà wọn wà tó ń jẹ́ commissioner of police state yẹ lọ́jà ìlórí yẹ pé bẹ́ẹ̀ ni pé Sunday Igboho fẹ́ràn ìyẹn tiẹ̀ sọ fún wa pé
ọmọ àlè ní èèyàn máa rí èèyàn tó máa ní pé mo fẹ́ bẹ ẹgbẹ́rú ẹ̀ ká ní kú má gbé. ó lóun ò rí tó yẹ kí gómìnà kan ọlọ́pàá kan kó dìde kó máa gbọ́ àgẹ́ Sunday Igboho àyàfi tó bá jẹ́ pé inú ẹni yẹn jẹ́ ó ṣe nínú dídùn sí tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá. so èrè ìdí tí wọ́n fi pawọ́ pọ̀ nìyẹn. The beginning and the originator of the problem tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tí ó yìí jẹ́ kí àwọn ènìyàn wọ́n wà nínú gbó ó wà lára in conjunction with Gani Adams. Kai. Ṣẹ́gbọ́n mi. Wọ́n gbọ́ yín sà. Ẹni kí ló dé tí Ṣèyí Mákindé sọ pé ọjọ́ tí Sunday Igboho ó dẹ̀ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mo sọ dáadáa ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní emergency kọ̀ wá pé all the state commander ẹgbẹ́ bọ́ọ̀sì méjì kẹwàá bá wa ní Ìbàdàn lọ́la à ń lọ sí Ọ̀yọ́ Old Park yẹn tọ́dé bẹ̀ tán ní Ṣèyí Mákindé sọ pé anybody ò gbọ́dọ̀ wọ́ bẹ̀ tí àwọn ọmọ yẹn tó máa lọ kú ó máa wà lọ́rùn Sunday Igboho ní kẹjẹ ká lọ ní rárá wọ́n fẹ́ rògbò yín ni pé ẹ̀yin lẹ lọ pa àwọn ọmọ yẹn nínú igbó làwọn yẹn fi padà. Sunday Igboho ti fẹ́ wọ inú igbó yẹn àwọn. gbogbo state ti fẹ́ wọ̀. gbogbo ilẹ̀ Yorùbá. gbogbo ilẹ̀ Yorùbá pápátá títí dé Kogi dé Kwara state. wọ́n pàdé lọ́yọ̀ọ́. bẹ́ẹ̀ ni mà ọ̀rọ̀ tí mò ń sọ tí Ògúndé à ń gbọ́. tí má ti sọ̀rọ̀ kan ẹ lọ wá díẹ̀ ẹ wúlò wẹ́kọ̀ bàbá mi. owó tẹ sọ pé wọ́n gba 6 billion àwọn èèyàn ní 6.2 billion gan ni pé lóṣù. ṣẹ́gbọ́n ti yàmọ̀ pé èmi náà mo ṣe mọ̀ pé ẹni bá lọ sí University of Tailoring brain ẹ̀ máa ń ṣàp díẹ̀. ẹ bá wa láìkè tó bá wa tètò pọ̀ lórí iṣó yìí àbẹ́kìtì ẹ fáyà hàn. ṣẹ́gbọ́n mi mà. à ń gbọ́ yín sà. bọ́ọ̀sì méjì Ìgbòho kọ̀ máa di pé àwọn tẹ́ bá mọ̀ inú igbó là ń lọ a lè lọ pé a máa lọ ọjọ́ méjì kó jẹ́ ọ̀sẹ̀ kan o ọ̀sẹ̀ méjì o àwọn tó kó wọnú igbó yẹn agbẹ́dọ̀ gbà wọ́n títa o ṣebí wọn àsọ síta ní ọjọ́ tá a kọ́kọ́ fẹ́ lọ ọba kan ló pè pé Sunday Igboho òun gbọ́ pé àwọn ọmọ ẹ ti wà lọ́dọ̀ ẹ ní sùúrù ẹ má ì lọ ọmọkùnrin títún dẹ pápẹ́ lẹ̀ o ẹ má ì lọ láti dúró nígbà tí ilẹ̀ mọ́ wọn ní kó kálukú padà sílé. Ìgbòho ló náwó ara ẹ o Ìgbòho ló owó mọ́tò méjì yẹn káàkiri gbogbo state Ìgbòho ló fún wa lówó ló fowó mọ́tò lẹ̀ o àwọn tó wọ́n tún ro oúnjẹ fún wọn o ro oúnjẹ o nígbà tó tún di ọjọ́ kẹta again ìtukọ̀ àlànà emergency pé lábẹ́ bó ti wù kó rí sẹ́ àwọn ọmọ pé Ìgbòho sọ pé tóun bá ti sùn igbe àwọn ọmọ kéékèèké yẹn ló ń gbọ́ létí òun. nígbà tá a tún lọ bàbá wa Olúgbọ́n ló ní ẹja fẹ̀lẹ̀ kébò sí tó ń yé òun bàbá yóò túṣu dé sàlẹ̀ kòkò. but we know ọjọ́ ìgbà kẹta tá a máa lọ ní Ṣèyí Mákindé sọ wípé any security group tó bá ṣe kiri pé ó kọ́kọ́ gbẹ́dọ̀ wá rẹ́gísítà ní ọ̀dà òun. kó tó lè wọ inú igbó. màmá mi ẹ jẹ́ kí n béèrè question kan ẹ jẹ́ ń béèrè question kan. à ń gbọ́ yín. tá a bá jẹ́ ojúlówó ọmọ Yorùbá lóòótọ́ àti lódodo. àwọn ìran kan wà ní ilẹ̀ Yorùbá máa ń mi. wọ́n forí kíkọ ṣé wọ́n ni. ṣé ń gbọ́ mi. à ń gbọ́ yín ọ̀rọ̀ yìí fàájàre o. wọ́n forí kíkọ ṣé wọ́n ni. àwọn ìran kan wà ìran gbẹ́nàgbẹ́nà ni wọ́n. bẹ́ẹ̀ni. àwọn ìran kan wà ewì ni wọ́n máa ń kó. náà máa ń ké. àwọn ìran kan wà jagunjagun ni wọ́n bá lọ́wọ́ àwọn bàbá wọn ni. bẹ́ẹ̀ni. àwọn ìran kan wà ológun pọ́nbélé ni wọ́n. màmá mi èmi dé Ìgbòho mo rí mo rí fọ́tò bàbá Sunday kẹta. tẹ́ bá ti rí wọn ẹ mọ̀ pé alágbára ni wọ́n ìdílé alágbára ni Sunday Igboho jáde. bẹ́ẹ̀ni. ìdílé jagunjagun ológun pọ́nbélé ṣe ló dàbí pé àwọn bàbá mẹ́tẹ̀ẹ̀ta yẹ wọ́n parapọ̀ nígbà tán lọ tó wọ́n wọnú Sunday nígbà tán bí. ṣẹgbọ́n mi ìkọ́ni wọn jẹ́ kàdùn sí. ṣẹgbọ́n mi alágbára ni wọ́n. láyé àtijọ́ bàbá kan wà lẹ́kìtì wa níbẹ̀ yìí ní Adó Èkìtì níbẹ̀ yìí adúná máa ń pe adúlójú a great warrior
ó jogún ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ ni èmi tí mo sọ̀rọ̀ yìí àwọn bàbá mi kẹrin kẹta wọ́n wà lára àwọn tó jogún Èkìtì parapọ̀ tó jagun Èkìtì parapọ̀ ẹ jọ̀ọ́ kí ni history kí ni background Gani Adams tó fi jẹ́ pé òun ló lórí ogun ilẹ̀ Yorùbá tó lè ja ogun ilẹ̀ Yorùbá ṣé ibi tó ti ṣé bàbá ẹ̀ níbi tí bàbá ẹ̀ ti ń fún ẹṣin ló ń jẹ ní palace Arigidi ló ti kọ́ ogun jíjà. Bàbá Èkìtì ẹ má fà á jà. A máa jà o dábàá jẹ́ kí n sọ̀rọ̀ dẹnu mi o. Àbí ibi tí Gani kún kọjá kápẹ́ńtà ní mo ṣe ló ti kọ́ṣẹ́ ogun jíjà. That is number 2. Number 3, ìwèrè kan jáde síta ó ní over 37 years ní Gani ti ń jà fún ìran Yorùbá. Azao. Òní ló pé ọdún yìí ló pé 33 years tán dá OPC lẹ̀. Ẹgbọ́n ta ló gbórúkọ Gani before kan tó dá OPC lẹ̀. And Gani was not in the meeting, the first meeting. Tí OPC máa ṣe, was not among of them. Níbi tó ti ń dá OPC lẹ̀. Why are we deceiving ourselves? Yorùbá ń gbé à ń gbé iṣẹ́ kápẹ́ńtà à ń gbé fún télọ̀. Ṣé ìran jàgà ní jaburú ni? Màmá mi ẹ tún gbọ́ ilé ìlálẹ̀ yìí. Gbogbo àwọn tó bí alágbára tó ń tẹ̀lé Gani tẹ́lẹ̀ nígbà tí gbogbo ìgbà tó ń da ìlú rú yẹ tó ń rò kó ń lágbára yẹ àwọn ọmọ Èkìtì ló ń dá lọ́jọ́ ògùn fún. Tí mo lè dárúkọ mẹ́rin nínú wọn. Ẹ má dárúkọ àbí Èkìtì. Ó dá mi lójú mà. Bàbá tó sọ wípé kò ní tú ẹ pé àgbà òfìfo ní kò parọ́. Ìran bàbá ẹ̀ ò jagun rí ẹṣin ní ìran bàbá ẹ̀ máa ń fún ẹṣin lóúnjẹ ni. Ó lè ní bàbá ẹ̀ jà wá láti tápà. Tó sà máa. Kó wá jẹ́ náà sọ pé òun ló lórí ogun ilẹ̀ Yorùbá tó ká ọwọ́. Mo ń sọ níbi mo sọ inú mi dẹ̀ dùn níbi tí mo ti sọ̀rọ̀ yà àwọn àgbààgbà tó wà ń bẹ̀. Mo ní sà. Ó dàbí wípé nǹkan wa òun jọ wá lójú ló ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá. Ọ̀ǹtì tí àwọn wòlíì èké bá gbára yílẹ̀ tán láwọn rìnà sí wa. Ọ̀ǹtì tí àwọn àfáà èké bá gbára yílẹ̀ tán ní báyìí ló máa rí. Mo ní àwọn bàbá fẹ́ di fáṣẹ́ tán kóra wọn jọ papọ̀ tán dá OPC lẹ̀. Wọ́n ti rí pé orú ọjọ́ báyìí ń bọ̀. Ẹja gbé ẹgbẹ́ kan lẹ̀ tó dúró gẹ́gẹ́ bí ìjàngbara fún ilẹ̀ Yorùbá o. Division. They have division. Gbé nígbà tó ti sáàkì June 12 lójijì pé àwọn ará bíbà yìí wọ́n mẹ́yẹ bọ̀ lápò ní tí Yorùbá bá múra. But they use Gani to disorganize division. Gbàrà tí Gani tó gba ìjọba OPC tán. Ìjọba OPC di ntàfi ń lùyàwó oníyàwó. Ó tàfi gbọ́kọ ọlọ́kọ. Ẹni bá mi jẹ ìṣẹ́tẹ̀dó dáadáa. Celestial Church Olúwaṣèyí Parish. Iwájú ẹ̀ ní ọ́fíìsì àwọn Gani wà. Ní ìjẹ̀ṣàtẹ̀dó. Ẹ̀ka bá ń lọ báyìí máa rí níbi tí wọ́n ti máa dá àgbàlagbà kúlẹ̀ tá a gbé búlọ̀kù lé lọ́wọ́. Wọ́n á lò wà tìyàwó ẹ̀ jà ní. Ṣé ìjàngbara nìyẹn sà? Màá sẹ́ẹ̀dì fídíò ọmọ yẹn fún yín. Tó sọ wípé táwọn bá jáde Ọkọ́ta grammar school lóhùn lọ. Àwọn OPC akẹ́dẹ̀dẹ̀ OPC Gani ti dé wàhálà ti dé. Wọ́n á dẹ̀ fi ṣe pilẹ̀ tí wọ́n lè pa èèyàn 10 kan pa èèyàn 5. Àwọn ìyá tó ń dín kinní ní Ọkọ́ta. Ẹni bá yùsù bọ́kọ́ta ń gbà yẹn. Ṣé ìjàngbara nìyẹn? Ọ̀ǹtì tí Yorùbá bá bẹ̀rẹ̀ sí fi ìka tó bá tọ́ sínú tá a fi ń romú. Ṣé ẹ gbọ́ mi mà? A gbọ́ yín àgbọ́yé. They have nothing to offer us. So èrè ìdí tí wọ́n fi rí Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá wọn nìyẹn. Pé n táwọn fi ń jẹun ni ọmọdé ìfẹ́ bàjẹ́. Àǹdìmọ̀ bọ́mọdé ṣe ń jáde fún Sunday Igboho làṣírí wọn tú kí n tó parí mà. Let me advise àwọn ojúlówó ọmọ Yorùbá tó wà nílùú òyìnbó. Èmi ò débẹ̀ rí. Ṣé ẹ gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Mo rẹ̀ máa ọ̀dọ́ mo ti débẹ̀ lójú oorun bọ̀tí mo máa débẹ̀ lójú ayé. Àṣẹ. Torí ẹ̀kọ́ kan mo máa rí pé Amẹ́ríkà ń rùn lára mi. Èmi gan mọ̀ fún ara mi. Kò sí wàhálà. Ṣé ẹ rí mà? Tí wọ́n bá lùyàn ní bó ti sọ pé tí wọ́n bá lùyàn ní jìbìtì ènìyàn máa ń mọ̀. Kọ́ mi Ọmọ́tọ́lá thank you mà. Ṣé ẹ gbọ́ mi mà? Ṣùgbọ́n tẹ́nìyàn fún ara ẹ̀ bá ń lura ẹ̀ ní jìbìtì olórí ogun ńlá ni o. Oní Yorùbá ní pé tán bá ń tẹ̀ ẹ́ má tan ra ẹ̀ ẹni bá ń tan ra ẹ̀ ogun ńlá ló ń jà. Ìfọ́tà Ààrẹ Ọ̀nà Kakanfò tí Ọ̀yọ́ máa fi jẹ́.
mi mọ̀ bóyá yìí gbọ́ mi. À ń gbọ́ yín clearly. Àwa tá a wà majority a lè sọ̀tàn ọ̀ọ́kálá kan nínú ìwé ìtàn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò mẹ́ta kan tó ń ṣe kẹta. Bàbá wa Samuel Akíntọ́lá, bàbá wa Moshood. Thank you, Kọ́mi Ọmọ́tọ́lá. Ṣé jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣé ń gbọ́ mi mọ̀? À ń gbọ́ yín sà. Nígbà tí Samuel Akíntọ́lá àti Moshood Kashimawo Ọláwálé Abíọ́lá tó jẹ́ oyè. Network Bàbá Èkìtì. Ṣé ń gbọ́ mi mò ń gbọ́ yín o? À ń gbọ́ yín sà, à ń gbọ́ yín báyìí. Olóyè mélòó làwọn fi jẹ? But Gani débẹ̀ òun ló ní Akérògbò Ààrẹ Ọ̀nà Kakanfò, bá ìròyìn Ààrẹ Ọ̀nà Kakanfò, bá mòfin Ààrẹ Ọ̀nà Kakanfò, aṣojú Ààrẹ Ọ̀nà Kakanfò, ìgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ìgbẹ́ báwo? Ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀ wà l'Amẹ́ríkà náà ló fún lóyè yẹn tó fi ń gba dọ́là lọ́wọ́ yín, tó fi ń gba páàsì lọ́wọ́ yín. Ẹgọ́ yèyé lúà Ààrẹ Ọ̀nà Kakanfò, yèyé mẹ̀ṣọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹgọ́ ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà, tẹ́ wà ní London, tẹ́ wà ní Canada. Ẹ̀yin the role of Ààrẹ Ọ̀nà Kakanfò, olórí ẹ̀ṣọ́ Aláàfin ni, aṣọ́bodè Aláàfin ni, kì í ṣòye gidi. Aṣọ́bodè Aláàfin ni tó wá ń fi yín joyè tó ń gba dọ́là lọ́wọ́ yín nínú òtútù. Òun dán ẹ̀yìn rù. Ẹgọ́ afẹ́ta kẹsẹ̀ wàrà yín pa. Ọmọ núpẹ́ ń gbà yín. Ẹgọ́ ó tún kẹ̀yìn yín sí àwọn ìran yín. Ẹgọ́ it is better kẹ́sùn tọ́mọlúàbí ń sùn ká lè mọ̀ pé lóòótọ́ lódodo ẹ̀jẹ̀ Oòduà odù tó dá ìwà ó ń bẹ nínú yín. Ẹ ṣe ìyá mi kó ètò. Ẹ ṣeun kẹkẹ tó wà Bàbá Èkìtì, ẹ ṣe gan. Ẹ̀yin èèyàn ẹ bá wa appreciate Bàbá Èkìtì, ẹ bá wa kí Bàbá Èkìtì, ẹ bá wa kí wọn pé wọ́n ṣe ohun àdúpẹ́ gan fún information tí wọ́n fún wa. Àdúpẹ́ bẹ̀tẹ̀ Bàbá Èkìtì lórí ọ̀rọ̀ bàbá mi Aláàfin, ọmọ ikú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe, bá mi ọmọ àdábá ilé, ọmọ àdábá òde. Tẹ́mi bá ń sọ̀rọ̀ nípa Aláàfin mi ní gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ẹ ló ṣàṣẹ ń gbọ́ mi. Bàbá Èkìtì ẹ gbọ́ mi lórí fóònù, máa pè yín padà nísìnyí. Mo fẹ́ kí Bàbá Èkìtì bá wa appreciate bàbá wa Aláàfin. Níjọ́ kìíní àná tí àwọn èèyàn ń bú Aláàfin, ṣé mo pé mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Aláàfin wípé ojú àlejò bí ojú afọ́jú ni, kí ẹ má ṣẹ̀ṣẹ̀ débì kan everything máa strange síyàn. Àwọn èèyàn ní mò ń sọ̀rọ̀ sí mò ń gbèjà Aláàfin. Many people pè mí ní alábòsí, hypocrite kìíní kan. Mo máa kíra mi lọ kíra mi bọ̀, dó Kwara ni mo ti wá, ṣùgbọ́n tí bá kíra mi lọ, àwọn bàbá mi máa ń jẹ́ ọmọ ẹrú kété pé Ọ̀yọ́ tó dùn ju aya abẹ lọ. Kódà ilé bàbá mi a ní kinní nìbàdàn lọ́rọ̀ èmi àtọ́dọ̀ Sunday Igboho mi ò ṣe kí ń yé mi pé kí ló ti mo nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho báyìí. Jọ́ tó wá ń sin òkú ìyá olóyè Sunday Igboho, wọ́n wá ń kí oríkì ìyá olóyè Sunday Igboho, wọ́n wá ń kí lóríkì ilé bàbá mi. Ṣé ọ̀pọ̀lọpọ̀ ni ìyá Sunday Igboho, ọmọ Arólú ni wọ́n, àwọn ọmọ aríké yan gbọ̀ngàn. Ike àwọn bàbá wa kì í ṣe kéèbù, ike àmúṣẹ̀yẹ ni. Mo ní àbí ẹ̀jẹ̀ yẹn ni. So ó lè jọ́ mi Èkìtì kó tán ní Kwara, ó lè jọ́ mọ́ Kwara kó tán lábẹ́òkúta. So if people are saying Yorùbá wíyá gbà tó ń jáde fún Aláàfin nígbà yẹn, ibi máa fojú sí nísìn mi ò mọ̀. Kọ́ mi ọmọ tara àwọn tí à ń dà mí ní gift lọ ní ẹṣẹ́ ọyá máa lọ sókè, mo dúpẹ́ gan. Ọkọ̀ tí sáwọn òkè ìgbà pé yóò ní gbẹ. So we should all work together gẹ́gẹ́ bí Yorùbá. Tó bá jẹ́ pé original ọmọ Yorùbá nìyẹn o, original tó pé confirm ọmọ Yorùbá nìyẹn, we should all work together gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Wọ́n rẹ́ kí bàbá wa, wọ́n ní olóyè Sunday Igboho táwọn sọ wípé àwọn àtàláàfin kìnnìkan wọ́n ní Aláàfin ti pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Ṣóṣọ́ọ̀kì yín àbí òṣọ́ọ̀kì yín? Wọ́n ní Aláàfin fún ara wọn pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá pé wá
Àdìsá Májàsọ́lá báwo ni ọmọ mi kinní kan send account ẹ̀ mo ríṣẹ́ tó ń ṣe wọ́n lólóyè Sunday Igboho fẹ́ send ẹ̀ wọ́n ní ṣùgbọ́n bàbá wa Aláàfin Ọ̀yọ́ Irunmure ọ̀tẹ̀ God bless you wọ́n ló force orí Sunday Igboho pé send account náà bẹ̀rẹ̀ sí mi orí ẹ̀ kọ́ńtà ẹ̀gbọ́n olóyè Sunday Igboho dẹ̀ pé àwọn Àdìsá orí ńlá náà máa ń torí ìdíjú máa ń bú orí àwọn Àdìsá máa ń tóbi lọ́nà ṣe máa ń bú wọ́n máa ń bú tó bá fẹ́ Àdìsá bó bí Àdìsá lọ́mọ wàláì Nikki thank you so wọ́n ní orí ẹ̀ kọ́ńtà yẹn send account náà bẹ̀rẹ̀ sí mi kí ló bá yọ gíbá ẹ̀ irọ́ ni mo fẹ́ saturation sí ni mo fàágùn ni o so wọ́n ní olóyè gan Aláàfin appreciate olóyè bàbá wa Bàbá Èkìtì ẹ̀yin náà ẹ wá bá wa appreciate Aláàfin gbogbo àwọn tí wọ́n ń bú bàbá wa Òwò Adé ẹni kó má bú wọn mọ́ Aláàfin ò mọ̀ pàtó ẹ̀ṣẹ̀ ìjẹ́ ojú àlejò bí ojú afọ́jú ni à ń gbọ́ yín ẹ̀yin tẹ́ fún mi ní gift God bless you kọ́ mi màá rí gift ẹlẹ́yẹ tún fò ẹ̀yẹ ẹlẹ́yìn lẹ́tọ̀ ẹ bá kún sókè. mo ti ṣe program lórí ọ̀rọ̀ yẹn mo sọ lẹ́ẹ̀kan tán bá ní lára àwọn tó bú Aláàfin kì í dẹ̀ jẹ́ pé mo bú wọn bí ẹ̀mí ọmọ yóò. bó ṣe ká yín lára ń gbà yẹn network Bàbá Èkìtì kúrò níbi tẹ́ wà yẹn àdúgbò yóò kí ní network ọ̀rọ̀ yín gan ti sú mi. ṣẹ́rí Bàbá Èkìtì má sùn Bàbá Èkìtì nísìnyí kí la máa sọ tá bá sùn yín sí kóòtù kí lè máa sọ báyìí. à ń gbọ́ yín. hello. Bàbá Èkìtì à ń gbọ́ yín unstable network à ń gbọ́ yín Bàbá Èkìtì. ṣé tá bá lórí ètò Yorùbá Wuyì tó bá sùn Bàbá Èkìtì sí kóòtù ní kọ́mísìn tá bá kàn déédéé sùn yín sí kóòtù irú àdúgbò wo lẹ̀ ń gbé tí ò kí ní nẹ́tíwọ̀kì irú àdúgbò a máa sùn yín Bàbá Èkìtì o àbíká sùn gọ́vnà yín tó fún yín nẹ́tíwọ̀kì pé kó bá wa sọ̀rọ̀ nípa àwọn Aláàfin ẹ̀ṣẹ́ fẹ́ gbọ́ ẹ bá wa like ètò Yorùbá Wuyì ẹ má ṣe báyìí nẹ́tíwọ̀kì Bàbá Èkìtì à ń gbọ́ Bàbá Èkìtì à ń gbọ́ yín. Bàbá Èkìtì àmọ̀ pé ẹ máa pè wá padà because awẹ́kẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Aláàfin bàbá Òwò Adé wọ́n ti pè ọjọ́ ìwà Bàbá Èkìtì wọ́n like Fàájà nation ẹ ló Bàbá Èkìtì. hello ìyá mi. ó clear báyìí tó clear àwọn èèyàn tó clear. hello. ó clear báyìí lọ́dọ̀ mi à ń gbọ́ yín. Bàbá Èkìtì we are hearing you. màá wá dárò ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì kí Bàbá Èkìtì fi padà wá. hello. hello ma. yes sir. yes ma. ẹ kúrò ilé ma. ẹ kúrò dé àsìkò yìí. Ọlọ́run á máa gbọ́wọ́ yín sókè o pẹ̀lú ètò fẹ́ǹsì. àṣẹ Èdùmàrè. ìgbéga ti fámìlì yín lágbára náà ìgbéga. àṣẹ Èdùmàrè. lágbára náà. àṣẹ Èdùmàrè. ìyanu kó máa ṣẹlẹ̀ láyé yín. àṣẹ. ìkọ́ tẹ̀mí kan fẹ́ sọ ni pé àwọn ìlú kan wà tó jẹ́ pé wọ́n gba Fúlàní láyè nínú wọn gẹ́gẹ́ bí Ilé Ifẹ̀. ọ̀nì yéè tí mo lò níbẹ̀ mi ò rí abúlé Fúlàní kankan. nílé Ifẹ̀. ẹ túbọ̀ bá ẹni ò rí láyè gbogbo nǹkan tí Fúlàní dánwò wọn lè dánwò nílé Ifẹ̀. Bàbá Èkìtì máa pè yín in 2 minutes I will call you in 2 minutes Bàbá Èkìtì ẹ ṣé mo dúpẹ́ o. wọn lè dánwò and ṣe rí Ṣèyí Mákindé ó fẹ́ mú gbogbo alágbára tó wà ní ìlú Ìbàdàn. Àdùnní ẹ ṣeun. ó fẹ́ gbogbo alágbára tó wà nílùú Ìbàdàn kó wèsì gbogbo wọn tán kó lè wá di champion nílùú Ìbàdàn. ẹ máa rí pé ó ti fẹ́ downgrade Olúbàdàn gan tẹ́lẹ̀. bàbá ni ò gbà. Olúbàdàn kúrò nílẹ̀. Bàbá Èkìtì máa wí call you 2 minutes. Olóyè Sunday Igboho á lè di gbòógì tó o bá kúrò ní gọ́ọ̀mẹ̀ntì. But after tó kúrò ní gọ́ọ̀mẹ̀ntì yẹn ó fẹ́ máa lẹ́nu lọ ni ohun tó fẹ́ ṣe ni. a ṣe gbogbo ará Ìbàdàn pátápátá. ó fẹ́ kó sínú ṣòkòtò. wípé anybody tó bá fẹ́ jẹ nǹkan nìbàdàn ó gbọ́dọ̀ wá forí balẹ̀ lọ́dọ̀ òun. ó fẹ́ di Tinubu. ó fẹ́ di Adédìbú Ìbàdàn. nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. ṣókílì ẹ̀ bàbá wa ẹ bá ṣe pàápàá wọn mi. èmi fẹ́ fàjà pátápátá ṣé wá rí máa yìí ohun tó fẹ́ ṣe ní Ìbàdàn ó fẹ́ wèsì ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá lágbára ó wèsì gbogbo wọn tán.
tó ti yẹ yìí tẹ́ ẹ bá wo Èkó sí security Èkó ti tight lọ́jọ́ Saturday nígàndò gbogbo àwọn bọ́là yẹn náà lọ waste wọn nítorí pé àwọn bọ́là yẹn change ìbọn pẹ̀lú àwọn tí wọ́n kó láwọn security tó kó lọ báwo security ẹ̀ ṣe ń waste wọn ẹ̀ ń jólé wọn tó wà bẹ́ẹ̀. nígàndò Èkó ni o nígàndò lọ́jọ́ Saturday wọ́n jọ exchange ìbọn ni. wọ́n fèsì àwọn Nigeria security. àwọn Nigeria security ló lọ àwọn àmì ló lọ síbẹ̀ táwọn tó ń west wọn tó lè jó ilé wọn kúrò tó ń jó gbogbo àbàbù tó ń kọ́ síbẹ̀ ṣé gbogbo àwọn pípù yìí wọ́n ti ń plan ogun yẹn tipẹ́tipẹ́ tẹ́ bá rí Fúlàní wọn kì í kọ́lé gidi wọ́n mọ̀ pé igi dà yẹ́fọ̀ làwọn wọn kì í kọ́lé gidi ibi tó bá dé wọn á kọ́ bambú síbẹ̀ tó bá dẹ̀ ti kọ́ bambú síbẹ̀ wọ́n mọ̀ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ àwọn máa tètè kó àwọn owó àwọn máa sá lọ kúrò bẹ́ẹ̀ wọ́n kàn fi màálù yẹn kẹwọ́ ni. ọ̀túnba ẹ ṣe àwọn ọmọ Yorùbá ní ká gbọ́n ká lé wọn kúrò ní gbogbo inú oko wa tá a bá lé wọn kúrò nínú gbogbo oko wa ààrẹ nísìnyí. ṣẹ̀rẹ̀dẹ̀ ìṣẹ́dá ní pé olóòṣèlú Ìgbòho rẹ̀ ti sọ tí ẹ bá rí bàbá Èkìtì yẹn is the one of the best Yorùbá ta ní. bẹ́ẹ̀ni it's an active man. agbára náà gbogbo nǹkan tó ń ké nínú bàbá yẹn ó máa ké dáadáa ní agbára náà. àṣẹ ẹ bá wa ṣàṣẹ àṣẹ. ẹ bá wo gbogbo nǹkan tí ọba lọ ṣe tẹ́lẹ̀ àwọn adé tó ṣe tẹ́lẹ̀ wọ́n kó sí ọba ìmọ̀ nínú ni. kò mọ̀. àwọn Gani àti Ṣèyí Mákindé àwọn méjèèjì ló sọ pé nǹkan táwọn bá ti sọ fún ẹ ló gbọ́dọ̀ ṣe. máa yàn ní ẹ̀ṣẹ̀ láti máa ṣe gbogbo nǹkan yẹn tẹ́ ẹ bá wò nígbà yẹn gbogbo ọ̀rọ̀ yẹn súnmọ́ yẹn tí máa yàn ò lè mọ̀ nǹkan tó ń ṣe wá. tí ọ̀rẹ́ tó dìbẹ́ yẹn máa yẹn yìí bẹ́ẹ̀ ní sí yìí nígbà tí máa yàn ò sọ̀rọ̀ mọ́ máa yẹn náà ẹsẹ̀ wá ń gbọ́. tí ọ̀rẹ́ tó dìbẹ́ yẹn nǹkan tó bá ń jí máa yẹn sọ jáde òun ló ń sọ jáde torí báwọn ló fi jẹ́ wọ́n lọ mú wá ni. ṣe tó ti yẹ yí pé ó gbọ́dọ̀ gbọ́dọ̀ sí wa lẹ́nu tó bá gbọ́dọ̀ sí wa lẹ́nu aláṣẹ ẹ pa. nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé kó rù sí everybody ní pé kó máa rù sí gbogbo àwọn ọba tó kù. báyìí yẹn fẹ́ fi ọwọ́ rírọ̀ òun ló tún jẹ́ kí wọ́n kọ́ ìyẹn ọmọ Ọ̀yọ́ sí Sunday Ìgbòho ń gbà yẹn àwọn dàdàdà sí lọ́dẹ̀ ìyàwó wípé káwọn ọmọ Ọ̀yọ́ wípé ti rí ọba fí o wọ́n ti ṣe gangan káwọn ọmọ Ọ̀yọ́ kán máa bá jà ó làwọn ọmọ Ọ̀yọ́ ti wípé àwọn náà máa lè kó lẹ́yìn Sunday Ìgbòho nísìnyí gbogbo wọn náà ti wá ń gbọ́n. ó ti clear ojú wọn ti clear wọn ti sá padà wá. ṣe ní tí irọ́ bá lọ lógún wa kí òótọ́ ọjọ́ kan ní òótọ́ ọ̀rọ̀ máa bá ohun tí olóyè Sunday Ìgbòho gbé dání òótọ́ ọ̀rọ̀ ni lágbára náà ó máa dán fún Sunday Ìgbòho. àṣẹ lágbára ó máa dán fún ẹ̀yin náà tẹ̀lé ṣe prógráàmù rẹ̀ ó máa dán fún yín lágbára náà. kọ́ni tẹ bá ń padà bọ̀ ní sí Nàìjíríà máa ń ṣòdojú máa ń sọ̀rọ̀ lọ́lọ́ máa pèsè fún yín máa ń ṣọ̀lẹ̀ bèrè fún títí lọ́lọ́ máa fi fún yín. kẹrí ìkà Ṣèyí Mákindé yẹn ni ìrọ̀pọ̀ ọmọ Yorùbá ni kì í sọ ọmọ Yorùbá kì í sọ tẹ bá rí àwọn ọba yẹn ẹ má jẹ́ kí àwọn ọba wa sọ̀rọ̀ àwọn ọba wa nẹ́ni wọ́n ń mọ̀ nǹkan tó ń ṣe underground àwọn ọba wa ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí nítorí pé ẹni ọba tó bá ti ṣe kíní kan wọ́n fi agbára yẹn àwọn máa gbàṣẹ lọ́wọ́ wọn àwọn máa gba kíní lọ́wọ́ wọn nǹkan tó fi ń ṣe fún àwọn ọba yẹn nìyẹn òun ló jẹ́ kí àwọn ọba yẹn náà wọ́n lè sọ̀rọ̀ òun ló jẹ́ kí wọ́n sọ̀rọ̀ underground tí ẹ̀gbọ́n bá ti lè jáde àwọn ọba yẹn support àfi Olúwo nìkan ló jẹ́ gbọ́dọ̀ Olúwo wá jẹ́ èèyàn ni. ó lè tí a bá lè wọ Ìwó gbogbo abúlé tó so mọ́wọ́ pátápátá là Fúlàní kọ́ nínú kọ́ àmọ̀wọ́ sí ó lè ti pẹ́ náà àwọn Fúlàní ẹ̀ ti ń dáná lọ́nà Ìwó ti pẹ́ around early 90s early 2000 wọ́n máa ń dáná ṣeré ní káàlé gbé mọ́tò kọjá bẹ̀rẹ̀ lórí tẹ́ bá gbá mọ́tò kọjá bẹ̀rẹ̀ lórí lọ́nà Ìwó yẹn wọ́n máa dá yín lọ́nà máa gbọ́ nǹkan yín. ṣàlẹ̀ sẹ́ni lẹ́yìn ó ti pẹ́ tó ti ń dáná olè làwọn kíkú ó ti pẹ́ tó ti ń jalè yẹn ṣàlẹ̀ sẹ́ni bẹ́ẹ̀ tó Olúwo ló tún wá fún wọn ní agbára nítorí ó ti fọ́mọ lọ́dọ̀ wọn. ṣàlẹ̀ sẹ́ni nítorí àwọn náà kí pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀
ó dà ẹ ṣe nítorí owó tó fẹ́ gbà. ẹ ṣe gan ọba wa aláfàjá ni tèmi everybody ẹ bá wa pe bàbá Èkìtì padà ẹ bá wa pe bàbá Èkìtì padà aláfàjá ni tèmi bàbá Èkìtì ilé wọn mo kọ́ lé mi sórí àpáta orí àpáta ni bàbá Èkìtì wà wọ́n ti wọlé padà ẹ ló bàbá Èkìtì à ń gbọ́ yín wọ́n ní ká pè yín padà à ń gbọ́ yín wọ́n là ń gbọ́ yín sẹ́yìn à ń gbọ́ yín ní ká pè yín lórí ọ̀rọ̀ bàbá wa láàfin ẹ bá wa bá wọn bá sọ̀rọ̀. àwọn kan ló ń tẹ́tí ara wọn àwọn pé mo ti dé gungun ẹja mo ní mo ti kí program lé wọn lórí ṣe gbọ́ mi mo dẹ̀ ti kí wọn mo ti yìn wọn pé irú ilé là á máa rí tí irú àwọn bàbá yẹn bá dìde tán dìde tí àwọn tí ọ̀ní ń lọ níwájú táwọn ń tẹ̀lé ọdún lẹ́yìn tí aláké tẹ̀lé wọn tí bàbá wa Olúgbọ́n tí Ọ̀ṣun Ògbómọ̀ṣọ́ ọwá Ògòkun Ìwé Adó wà kí gbogbo àwọn ọba ńlá lálẹ́ Yorùbá kí wọ́n bá péjọpọ̀ níbì kan ìrẹ́jẹ ìyànjẹ tí Fúlàní rẹwà jẹ wọn àtó bẹ́ẹ̀ so inú mi dùn nígbà tí mo gbọ́ information yẹn torí ibi tí mo ti gbọ́ mo confirm ẹ lọ́dọ̀ Àdìsá kan rẹ́rìn ni pé bẹ́ẹ̀ ni bàbá mi. ẹ mọ̀ wá rẹ́rìn alábó ẹ pọ̀ fún wa bàbá wa Akeem Ọwọ́adé ẹlẹ́wù ẹ̀tù ẹ̀wù ẹ̀tù yóò máa lé sí ní kò ní dí o àṣẹ àgbáyé àpèrètè jókòólé yẹ kò ní gbóná máa yín nídìí o àṣẹ tẹ́ ẹ bá ti fi tàwọn ọmọ kóòtù òjíire ṣàkọ́kọ́ bàbá kan nígbà tí ọ̀rọ̀ yẹn sẹ́ra ní tó fún mi lọ́rọ̀ yẹn ó ní Akeem Ọwọ́adé kọ́ ni problem ó ní àwọn blọ́gà Ọ̀yọ́ yẹn ló ń ṣì bàbá yẹn lọ́nà blọ́gà Amẹ́ríkà yẹn èmi ò fẹ́ dárúkọ ní o ìgbà tó pẹ́ pé bàbá ti padà wálé inú wa dùn wọ́n rí Àdìsá gẹ́gẹ́ bí ọmọ wọn àwa náà dẹ́ sọ fún wọn pé láìpẹ́ mílíọ̀nù Ṣèyí Mákindé ò lè dá wa dúró à ń bọ̀ lọ́yọ̀ wá kí yín bàbá bẹ́ẹ̀ ṣe à ń bọ̀ lọ́yọ̀ ẹ kú ìtọ́jú ọmọ yín yes ẹ ṣe gan adúpẹ́ báyìí mi Èkìtì kété bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí àwọn fans mi bá ẹni sùn sàn bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí àwọn fans mi bá mi fún yín ní gift ẹ jọ̀ọ́ bàbá Èkìtì ẹ máa lọ sórí TikTok kí n gbé yín wọlé ní Èkìtì máa rí bàbá Èkìtì bá mi gbé bàbá Èkìtì wọlé màámi Omiṣore mo rí yín o ó tó jọ mẹ́ta ẹ ṣeun gan ṣé ò sí màámi ẹ ṣé mo dúpẹ́ then ìyá wa àbí bàbá wa ìyá wa Tóyìn Adéoyè thank you for the super sticker ọwọ́ yẹn máa lọ sókè àpò ṣàṣàmùrà ò kì í gbé àpò yẹn ò ní gbẹ o thank you for the super sticker ṣé wá rí lórí TikTok ẹ fẹ́ fi gift ṣe ọrùn mi sílẹ̀ báyìí mo dúpẹ́ ẹ ṣé gan Nikki mo kọ́ ẹ tẹ́ fún mi ní tí ẹ ò gift ẹ dẹ̀ ní sùúrù torí Ọlọ́run bá wa. mo sẹ́ndì fídíò kan sí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ni very interesting kò gbọ́dọ̀ jẹ́ tó tọ́ bóyá AI ni Mákindé ti àdírẹ́sì Ọ̀yọ́ state ẹ lọ bá bó ṣe ń tẹ́tí ní gbowó. mo ní lọ́wọ́. ẹ ní lọ́wọ́ ṣé tòótọ́ ni. mi mọ̀ mo ní lọ́wọ́ máa verify ẹ̀ tó ń sọ̀rọ̀ pé káwọn kan máa wá sí kinní kan máa ṣe ní short video. ẹ lọ gbọ́ tí mo sọ. ó yá ẹ ṣe mí ní high nísìnyí kí lè bá save number yín ẹ ṣe mí ní high nísìnyí máa ṣe short video kan máa ṣe sórí page mi láàárọ̀ lórí YouTube Yorùbáwùyí ètò ìbá ti fọwọ́ Yorùbá ẹ̀ subscribe sí YouTube Yorùbáwùyí ọ̀yẹ̀ mi kéde ló Yorùbáwùyí ẹ̀ ń miss o Ọlọ́run mọ̀ pé ẹ̀ miss àwọn information wà tó short 10 minutes 15 minutes 20 minutes video bá máa ń jù síbẹ̀ so I'm going to see you Nikki ta ló kàn lórí TikTok Nikki fún ara ẹ̀ wà ń ta àrí moderator gan gbé wọlé ẹjẹ má kí wa Nikki ta ló kàn Nikki ka Yorùbá tì Nikki bàbá mi ìṣẹ́jú méjì lórí fóònù tọ́lá Adérìnsọ́lá ṣe wà ń bẹ̀ ìṣẹ́jú méjì lórí fóònù bàbá ẹgbọ́n sókè Adérìnsọ́lá ṣe wà ń bẹ̀ ẹgbọ́n sókè sà a ti gbé kọ́ọ̀lù yẹn ẹgbọ́n sókè má gbọ́ wa nínú ilé a ti gbé kọ́ọ̀lù yín. irọ́ mi ò gbọ́ nínú ilé omi ètè nígbà mo fi gbọ́ yín. a ti gbé kọ́ọ̀lù yín sẹ́ ẹ sọ̀rọ̀ sà. ẹ ṣeun ìyá mi ẹ kú ètò ṣé ẹ rí kí nìkan ni mo fẹ́ tẹnumọ́ màdé máa ṣe máa tẹnumọ́ ẹ jẹ́ kí àwọn ọmọ Yorùbá lọ mọ̀ pé the Fulanis are not northerners wọn ń ṣe ara ọmọ ilẹ̀ Haúsá wọn ń ṣe ọmọ Nàìjíríà kò yé yín
àlejò ni wọ́n láti ibi tó ti wá àtàwọn tó ń gọ́vnù north lẹ́yìn tó jẹ́ Fúlàní wọn ń ṣọmọ Nàìjíríà bọ́bílà pé wọ́n rí àwa gbá lójú òun náà ṣe ń wà gbádá Fúlàní òun wà gbádá kò ń ṣe múra wọn bọ́bílà kan ti gbá wa wọ́n ṣe ń wà gbádá wọ́n ti rọra Guinea wọ́n rọra ọlọ́tò iná ṣe é ṣe ètò ìṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ ni pé àwọn sáà náà jáde wọn ẹ má dàá gún mi lóhùn owó tó sọ yẹn they are not Nigerians. Mo ṣe máa bá everybody máa sọ Fúlàní ò níbi tó ìran bàbá wọn ti ṣẹ̀ nílẹ̀ Nàìjíríà kù sí wọ́n wá láti ìlú kan ni so náà ṣe fẹ́ pa àwọn èèyàn tán kán kílèmù Nàìjíríà torí Nàìjíríà ti rí ayé jẹ ní Guinea Conakry Fúlàní wà ń bẹ̀ wọ́n sálẹ̀ BOS kí lẹ́ni kì í ṣe òun gbọ́ ẹ bá sọ̀rọ̀ yín o. ní Niger Fúlàní wà ń bẹ̀ wọ́n sálẹ̀ wọn Mali the same thing Guinea Bissau anyway wọ́n rẹ́nu mú díẹ̀ náà bẹ́ẹ̀ náà Gambia the same thing so tí Fúlàní bá wá tó bá ń sọ broken ó lè jẹ́ Fúlàní tó wá láti Gambia nìkan wọ́n ń sọ English ní Gambia. Okay. Ṣé gbádùn mi sí? À ń gbádùn sà.